hallelujah. Ẹ káàárọ̀ o, a kú ojúmọ́, a kú ọjọ́ òní. Òní ní ọjọ́ keje oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Òní sì ní ọjọ́ ìsinmi àkọ́kọ́, Sunday àkọ́kọ́ tó ń bẹ nínú oṣù kejìlá yìí ọdún tá a wà nínú rẹ̀ yìí. Mo fẹ́ ká ké sí gbogbo àwọn èèyàn wa lọ́nà jíjìn nílé lóko ní gbogbo tó wà wípé ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀ báyìí o, ní kọ́mọkọ́mọ ní wàrà ṣe ṣàláì dára wa lágara ká ti bẹ̀rẹ̀ ìsìn ọ̀wọ̀ lónìí. Mo fẹ́ ká parapọ̀ láti jọ́sìn sí Olúwa, láti mọ rírì Ọlọ́run, láti lè sọ nípa agbára rẹ̀ àti pé láti gba ìtọ́ni lẹ́nu rẹ̀ pàápàá fún àkókò tá a wà yìí àti ọjọ́ iwájú wa. Ẹ ká parapọ̀, ẹ ké sí wọn níbi gbogbo tẹ́ bá lè share gbogbo tá à ń ṣe lónìí. tí ẹ bá lè share ìsìn yìí sí, ẹ share sí wọn lórí WhatsApp, lórí gbogbo bí tẹ́ bá lè share sí wọn lórí social media wípé ìsìn ti bẹ̀rẹ̀ báyìí o. Ẹ jẹ́ ká parapọ̀, kò ṣàwárí fún ẹnikẹ́ni pé mi rí ilé ìjọsìn kankan lọ, mi rí ìsìn kankan bá wọn ṣe. Ìsìn rèé, ó yá darapọ̀ mọ́ wa kó bá wa ṣe. Ìwọ tó bá jẹ́ pé Ọlọ́run fún ẹ lórí ọ̀fẹ́ láti máa bá wa pàdé ní ìgbà àkọ́kọ́, ẹ̀bùn ni, orí ọ̀fẹ́ sì ni. Má ṣe dára rẹ lágara, darapọ̀ mọ́ wa fún wákàtí kan kájọ júbà Ọlọ́run, kájọ gbọ́ látẹnu rẹ̀, ká mọ tọ́lọ́run ní fún wa, kájọ ṣe ìsìn orí afẹ́fẹ́ ìpapọ̀. Àwa ìjọ olùfẹ́ Jésù Kristi káàkiri àgbáyé la gbé ìsìn wa bá lórí afẹ́fẹ́ yìí. Jesus Lovers Everywhere Community Church la gbé ìsìn wa bá fún gbogbo ènìyàn ní o, fún gbogbo onígbàgbọ́, fún gbogbo ènìyàn tó bá fẹ́ràn Ọlọ́run, tó bá fẹ́ràn Jésù. Ó ní ìsìn ọ̀wọ̀ yìí wà fún. Nítorí náà lákọ̀ọ́kọ́ a máa kọ́kọ́ fi ọpẹ́ wọlé, kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká júbà rẹ̀. Olórí ọ̀fẹ́ ni, olórí ọ̀fẹ́, ẹlẹ́rù ni. Mo fẹ́ ká júbà rẹ̀, ká gbéga, ká sọ fún kó ṣe pa amóore. Oṣù kejìlá la wà yìí, oṣù kejìlá ni. Ọ̀pọ̀ kò tí iye wọn sì ṣí, kò tí iye wọn tó wípé oṣù tá wà yìí, oṣù yìí ló kẹ́yìn ọdún yìí o. Lẹ́yìn oṣù yìí a bọ́ sínú ọdún tuntun, lẹ́yìn oṣù yìí a bọ́ sínú sáà tuntun, lẹ́yìn oṣù yìí ohun gbogbo di ọ̀tun láyìíká wa ní gbogbo ọ̀nà, ní gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ ni oṣù kejìlá la wà yìí, bẹ́ẹ̀ ni oṣù kejìlá ni. Nítorí náà mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba tó ń pa wá mọ́, ọba tó ń tọ́jú wa, ọba tó wà nípa tiwa láti oṣù kìíní ọdún yìí, oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta títí dé oṣù kejìlá. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, mo fẹ́ ká fi ọkàn wa dúpẹ́ lọ́wọ́ ẹ̀, mo fẹ́ ká fi gbogbo ara wa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àwa tá a bá lè kọrin sí ká kọrin sí, àwa tá a bá lè fi jó yìn ká fi jó yìn, àwa tá a lè ka orin Dáfídì sí pé Olúwa o ṣé, nítorí pé àánú rẹ dúró láéláé, òun la ṣe wà. O ṣé fún òdodo rẹ, o ṣé fún àánú rẹ, o ṣé fún ìṣeun ìfẹ́ rẹ, o ṣé fún ohun gbogbo tó ṣe dáadáa lórí ayé wa, lórí àyọ̀mọ́ wa. Ọlọ́run o ṣé, Ọlọ́run o ṣé. Adúpẹ́ àyàn, adúpẹ́ àyàn níbi gbogbo tó bá wà. Má jẹ́ kójú ó tì ọ́, má jẹ́ kójú kó tì ọ́. La ẹnu rẹ gbòò, kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá rẹ. La ẹnu rẹ gbòò, kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá rẹ. La ẹnu rẹ gbòò, kó o jẹ́ kọ́ Ọlọ́run mọ̀ pé o mọ̀ọ́re, pé o mọ̀ọ́re lóòótọ́, pé o mọ̀ọ́re. Ọlọ́run o ṣé. Amóore ohun gangan ní abiyamọ tòótọ́, òun la abiyamọ tó ń tọ́jú wa. Ọlọ́run tí ò wo àìpẹ́ àti àìyẹ wa lóòótọ́, kò wó torí tó bá ń wò ó ni, tó bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró? Kò sẹ́ni tó lè dúró. Orí ọ̀fẹ́ la ń jẹ, orí ọ̀fẹ́ la ń rí gbà. Bẹ́ẹ̀ ni èyí ń ṣe ìdáláre fún ẹ̀ṣẹ̀ o, kò ń ṣe ìdáláre fún àìṣedédé, kò ń ṣe ìdáláre fún ìwàkíwà, ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, ó ní í ṣe pẹ̀lú òdodo Ọlọ́run wípé síbẹ̀ ó dára sí wa, abalẹ̀ àkàpà. Síbẹ̀ Olúwa dára sí wa. Kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀, kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀, kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀, kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lónìí. Sọ fún kó ṣe, ó ṣe, ó ṣe, ó ṣe, ó ṣe, ó fún kó ṣe, sọ fún kó ṣe, sọ fún kó ṣe. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. Sọ pé Olúwa ó ṣe, Olúwa ó ṣe, Olúwa ó ṣe. Ẹ̀mọ́ ó ṣe, ẹ̀mọ́ ó ṣe, ẹ̀mọ́ ó ṣe. Bàbá ó ṣe, bàbá ó ṣe, bàbá ó ṣe. Ọmọ ó ṣe, ọmọ ó ṣe, ọmọ ó ṣe. Sọ fún kó ṣe. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, yìn dáadáa, yìn dáadáa, yìn lógo, yìn lógo. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àyè ń dúpẹ́ ni o, àyè ń dúpẹ́. Ìṣọ́ àdúrà la wà yìí, ìṣọ́ àdúrà wọnú ọdún titun 2026 òun la wà yìí. Ọpẹ́ sì la máa kọ́kọ́ dú. Ọpẹ́ jẹ́ ìfẹ́ Ọlọ́run nínú ohun gbogbo. Ọpẹ́ jẹ́ dandan gẹ́gẹ́ bí ìṣe wa, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà. Ọpẹ́ jẹ́ dandan. Ìwọ tó o bá mọ pẹ́ dú, o tí màdúrà gbà. Àdúrà ò ń ṣe nítorí tó lè béèrè. Àdúrà ń ṣe torí pé àdúrà jẹ́ ohun tó ṣe torí pé o mọ rírì Ọlọ́run, o mọ ipa tó ń kónú ayé rẹ, o mọ ẹni tó Ọlọ́run jẹ́, o mọ ẹni tá à ń pè lọ́lọ́run, ẹni tó ní ayé àti ọ̀run. O mọ Jésù Kristi lólúwa àtolùgbàlà, òun làdúrà jẹ́. Wípé o mọ rírì ẹ̀, o mọ ẹni tó jẹ́, o mọ ipa tó sì ń kó nínú ayé rẹ àti nínú ayé gbogbo àwọn ènìyàn tó mọ̀ àti nínú gbogbo àgbáyé pàápàá. Bẹ́ẹ̀ sì ni o gbọ́dọ̀ lóye rẹ̀ wípé ẹni tí ò bá tí mọ̀ pẹ́ dú
kò màdúrà gbà. Àdúrà bẹ̀rẹ̀ látorí ọpẹ́. Inú ọpẹ́ làdúrà wá. Ọpẹ́ ló gbọ́dọ̀ yí àdúrà ká. Nítorí náà ìṣọ́ àdúrà láwa yìí, àdúrà láwa gbà lóòótọ́, ṣùgbọ́n a máa dúpẹ́ yẹn dáadáa. Ọlọ́run tí ò jẹ́ ó sọ apá nù nínú ọdún tàwa yìí. Ọlọ́run tí ò jẹ́ ó sọ ẹsẹ̀ nù. Ọlọ́run tí ò jẹ́ ó sọ ẹ̀yà ara kankan nínú ọdún tàwa yìí. Ọ̀pọ̀ ti sọ nǹkan nù, ohun ribiribi, ohun mèremère lọ̀pọ̀ ti sọ nínú ọdún yìí. Àìmọye àwọn kan ló ti bá jàǹbá pàdé. Àkókò dáa jù wọ́n lọ. Orí ọ̀fẹ́ lárí gbà, orí ọ̀fẹ́ ni. Tó bá sọ wípé màkànmákàn lóye kàn kì í ṣe bí ti ibi là ń san. Kò sí ẹni tó fẹ́ kí ibi kó kàn òun. Bẹ́ẹ̀ ni tíbi tirẹ̀ dálé ayé, ṣùgbọ́n kò sí ẹni tó fẹ́ rí ibi. Ọlọ́run jẹ́ àrí bí o, Ọlọ́run jẹ́ àrí jàǹbá, Ọlọ́run jẹ́ àrí dààmú o. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ ká rí bí, tí ò jẹ́ ká rí dààmú, tí ò jẹ́ ká rí jàǹbá, tí ò jẹ́ ká sọ ẹ̀yà ara wa kankan nù. Àlàáfíà òun lọ́rọ̀, àlàáfíà lọ́rọ̀ lóòótọ́, kò ń ṣe rọ́, àlàáfíà lọ́rọ̀. Gbogbo àwọn tó bá ń gbé ìgbé ayé mi ìbìkítà, òkà nǹkan sí, òtúkà àgọ́ ara rẹ sí, gbogbo nǹkan ló ń jẹ, gbogbo nǹkan ló ń mú, gbogbo nǹkan ló ń bí, gbogbo ló ń bẹ́ lọ, gbogbo nǹkan ló ń ṣe, ò ní máṣúmátọ̀, ò léèwọ̀, gbogbo nǹkan ní gbogbo ibi, gbogbo lọ́nà tiẹ̀. Irú ẹni bẹ́ẹ̀, ẹni tó fẹ́ gbẹ̀mí ara rẹ̀ légbodò ni. Ẹni tó fẹ́ dá ẹ̀mí ara rẹ̀ légbodò ló ń ṣùwà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹni tí iye ẹ̀ṣí tó mọ Ọlọ́run tó jẹ́ ni ẹ̀mí, á mọ̀ wípé àlàáfíà lọ́rọ̀, á wà nínú ọpẹ́ dúdú. Bó ṣe máa wà nínú ìṣọ́ra náà ló máa nínú ọpẹ́ dúdú pé Ọlọ́run ó ṣe, ó jẹ́ ń sọ iye mi ò ra nínú ọdún yìí. Apá mi, ojú mi ò ra, kò sọnù, ẹsẹ̀ mi ò sọnù, ẹnu mi ń ṣiṣẹ́, ojú ń ṣiṣẹ́, imú ń ṣiṣẹ́, ètè ń ṣiṣẹ́, etí ń ṣiṣẹ́, gbogbo ẹ̀yà ara mi ló ń ṣiṣẹ́ dáadáa. Ó ń tọ́jú mi, ó fún mi ní àlàáfíà. Nígbà àwọn ọjọ́ tá ti ṣàìsàn, òun náà ló wò wá sàn. Àwọn ọjọ́ tá ti lọ ilé ìwòsàn, tá ti gba ìtọ́jú, Ọlọ́run ló wò wá sàn. Àìmọye àwọn tó yìí ń gba ìtọ́jú ní ilé ìwòsàn, ọdún kìíní rẹ̀, ọdún kejì rẹ̀, ọdún kẹta rẹ̀, wọ́n ti rí ìwòsàn. Tó bá lò bóyá ìtọ́jú tó gbà nílé ìwòsàn ló wò ẹ́ sàn, òró lẹ́ẹ̀mejì. Àwọn kan ti wà nílé ìwòsàn ọdún mẹ́wàá rẹ̀, wọ́n ti rí ìwòsàn. Àwọn kan ti wà nílé ìwòsàn tiẹ̀ ti sọ fún wọn pé àrùn tó ń ṣe wọn kò lóògùn, àti ìtó lórúkọ àti ìtó olórúkọ. Wọ́n ti sọ pé kò lóògùn, wọ́n kàn ń ṣètọ́jú wọn títí ọlọ́jọ́ á fi dé. Ọlọ́run ò ṣe tirẹ̀ bẹ́ẹ̀, Ọlọ́run ò ṣe tèmi bẹ́ẹ̀. Ó fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dáadáa. Ọba tó pa wá mọ́, tó dá wa sí, tí ò jẹ́ aṣọ ẹ̀yà ara wa nù, tí ò jẹ́ aṣọ àlàáfíà wa nù. Ọba tí ò jẹ́ àdí ẹran fún ọ̀tá. Ó gbà wá lọ́wọ́ okùn àwọn pẹpẹyẹ, ó gbà wá léyìn àwọn àgbà. Ọlọ́run tí ò jẹ́ kí á di ẹran fún àwọn oníṣẹ́ ibi, oníṣẹ́ òkùnkùn. Ọlọ́run tó ń ṣètọ́jú wa, tó ń darí wa lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, lọ́dọọdún. Ọlọ́run tó ń tukọ̀ wa, tí ò jẹ́ á dànù. Ọlọ́run ò jẹ́ á dànù. Ọ̀pọ̀ ti dànù lọ́dún yìí, ọ̀pọ̀ ti dànù lóṣù yìí. Ọlọ́run tí ò jẹ́ á dànù. Ọlọ́run ó ṣe. Wọ́n náà lanu rẹ, má jójú tì ọ́. Níbi tó wà yẹn lanu rẹ, má wo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ lanu rẹ kó sọ fún Ọlọ́run pé ó ṣe. Ọlọ́run ó ṣe, ò jẹ́ rí dààmú, ò jẹ́ rí ibi, ò jẹ́ kí ọ̀tá yọ mí lẹ́nu. Ọlọ́run ó ṣe. Gbogbo ohun tí ọ̀tá kójọpọ̀ tó ń rò fún ibi, gbogbo rẹ̀ ló yí padà, ló sọ di rere. Ó jọ mí lójú, Ọlọ́run ó jọ mí lójú, Ọlọ́run ó ṣe, ó jọ mí lójú, Ọlọ́run ó ṣe, ó jọ mí lójú, Ọlọ́run àná, Ọlọ́run òní, Ọlọ́run ọ̀la ó ṣe, ó jọ mí lójú. Ìjìnlẹ̀ ìfẹ́ lẹ́rù ni a tó farati, igi lẹ́yìn ọgbà mi, ó ṣeun, ó jọ mí lójú. Ìjọ lójú ní Ọlọ́run àwọn ọlọ́run, ó ṣe. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì, ó ṣeun. Ọlọ́run àwọn áńgẹ́lì, ó ṣeun. Balógun lójú ìjà, ó ṣeun. Olùgbèjà, olùrànlọ́wọ́, olùdáǹdè, bàbá, ó ṣeun. Olùtọ́ni, olùwòsàn, abílíàdà, àgúdébèlè, ó ṣeun. Ọlọ́run adúpẹ́ àyìn, ó ṣeun. Ọlọ́run adúpẹ́ àyìn, ó ṣeun. Wọ́n náà lánàá rẹ kó gbàdúrà. Ẹni tó bá lè gbàdúrà ló lè rí ìgbàlà. Ẹni tó bá lè gbàdúrà ló lè rí ìgbàlà. Tó bá lè gbàdúrà wàá rí ìgbàlà, wàá rí ìwòsàn, wàá rí ìdáǹdè, wàá rí ohun tó ń fẹ́ lọ́dọ̀ Olúwa. Tó bá lè bèrè lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ lọ́kàn rẹ. Ọlọ́run ó ṣe àyìn. Ọlọ́run ó ṣe, wọ́n tó mú ọ̀rọ̀ rẹ ṣẹ mọ́ wa lára. Ọlọ́run ó ṣe àyìn. Adúpẹ́ àyìn lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run á ṣojú gbogbo àwọn ènìyàn tó darapọ̀ mọ́ wa nínú ìsìn lórí òkè, nínú ìjọ orí afẹ́fẹ́ yìí, gbogbo àwọn ẹbí wa gẹ́gẹ́ bí ìjọ ẹ̀mí, gbogbo àwọn alábàárìnpọ̀, bẹ́ẹ̀ ni
gbogbo àwọn ọkàn tó yàn tì wá lórí òkè yìí níbi gbogbo tó tẹ̀dó sí lágbàáyé tí wọ́n mọ rírì ohun tó ń ṣe lórí pẹpẹ yìí lórí òkè yìí tó mọ rírì ìpè yìí tí wọ́n mọ rírì ohun tó jẹ́ ohun tó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó mọ rírì títóbi rẹ nínú ìpè yìí nínú iṣẹ́ ìránṣẹ́ yìí lórí gbogbo àwa ọkàn yìí lágbàáyé ní iye wa bá a tilẹ̀ wù ká pọ̀ tó a gbé ọ̀gá Ọlọ́run gbogbo àgbáyé o a yìn ọ́ láti inú ọkàn wa wá pé ìwọ ló dá wa sí ìwọ ló mọ̀ wá ìwọ sì ló mọ̀ wá ìwọ ló dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá ìwọ ló wò wá sàn ìwọ ló tún ìgbà wa ṣe ìwọ ló sọ ìgbà wa di ọ̀tun ìwọ ló ń dáhùn àdúrà wa ìwọ ló jẹ́ àparẹ́ máyẹ̀ ìwọ ló jẹ́ ká dànù ìwọ ló sọ wá di ìjẹ fún ọ̀tá ò jẹ́ kí ọ̀tá ó ṣọpẹ́ aláyé lórí wa ìwọ ba ló ń gbà wá ló sì ń dá wa lóhùn ló sì ń tọ́jú wa láti oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà oṣù keje oṣù kẹjọ oṣù kẹsàn-án oṣù kẹwàá oṣù kọkànlá títí dé oṣù kejìlá yìí ìwọ ọba tó ń gbà wá là ó sìrègùn lọ́jọ́ kan rí ó sìrègùn àwọn kan máa ṣoore wá sì máa sìrègùn tì í ìwọ ọba tó ń ṣoore tí o kì í sìrègùn ó ń ṣe lọ́fẹ̀ẹ́ olóore ọ̀fẹ́ ẹlẹ́rù ni agbé ọ̀gá tọkọtọkọ tẹbítẹbí taratara tọkọtọkọ tayátayá bàbá tọmọtọmọ la gbé ọ̀gá ó ṣeun ó ṣeun ó ṣeun abarúburúbú lábẹ́ ẹsẹ̀ la sọ wípé ó ṣe Ọlọ́run gbogbo àgbáyé ọba ní ọ bàbá wa ní ọ ìwọ ni ájù wọn tí ò ṣe wí lẹ́jọ́ ìwọ nìkan ni ájù lọ ìwọ ọba tó ju gbogbo ẹ̀dá lọ ó ṣeun lónìí la yìn ọ́ la gbé ọ̀gá ó ṣeun ó ṣeun ó ṣeun ó ṣeun Ọlọ́run nínú ohun gbogbo Ọlọ́run lọ́jọ́ gbogbo Ọlọ́run àná Ọlọ́run òní Ọlọ́run ọ̀la ó ṣeun ọba tí ò yí padà ọba tí ò yí padà ọba tí ò yí padà ẹlẹ́rù ni ó ṣe ó ṣe ó ṣe ó yí padà rárá ó yí padà ó yí padà ó ṣeun ó ṣeun ó ṣeun ìwọ ọba tó ń dá sí ọ̀rọ̀ wa o tó fún wa ní ìrètí òpin ìgbẹ̀yìn àti ìrètí ó ṣeun ó ṣeun fún ohun tó tún máa ṣe fún wa lónìí fún ohun tó máa ṣe fún wa lóṣù yìí fún ohun tó máa ṣe fún wa ká tó wọnú ọdún titun fún ohun tó máa ṣe fún wa bá a ṣe ń wọnú ọdún titun táwọn wò níwájú yìí Ọlọ́run ó ṣe Ọlọ́run ó ṣe òní ní ọjọ́ keje oṣù kejìlá ọdún tá a wà nù rẹ̀ yìí ó ṣeun àti ọjọ́ méje àkọ́kọ́ nínú oṣù kejìlá yìí ó ṣeun ó ṣeun Olúwa gba ọpẹ́ wa Ọlọ́run gba ẹ̀yìn wa Olúwa gba ọpẹ́ wa Ọlọ́run gba ẹ̀yìn wa ọpẹ́ àti èyí wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà lórúkọ Jésù Kristi Olúwa wa jẹ́ ká mi ẹ̀ kó lárinrin lórúkọ Jésù Kristi Olúwa wa kò lárinrin tó jẹ́ kí àmì ẹ̀ kó lárinrin dáadáa sà ojú Olúwa rí ọ ojú Olúwa rí ọ mami kan lórúkọ Jésù Kristi Olúwa wa lónìí ìṣọ́ àdúrà wọnú ọdún titun 2026 òun ni Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ àti bẹ̀rẹ̀ lóṣù yìí òun náà la máa ṣe lénìí bọ́ Ọlọ́run bá tún tọ́ wa á tún tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ nínú àwọn àsìkò báyìí ni a gbọ́dọ̀ mọ rírì ohun tọ́lọ́run ṣe nínú ayé wa torí pé àwọn tó bá fiyè sí tọ́lọ́run ṣe àwọn ló lè bọ́ lọ́run rìn àwọn sì ló lè jẹ́ alábàápín nínú ohun tó ń ṣe lásìkò yìí àti ní àwọn ọjọ́ tó ń bẹ lọ́jọ́ iwájú a máa wọnú ìṣọ́ àdúrà bọ́ sínú ọdún titun 2026 ibi tá oríta tá ti máa ti bẹ̀rẹ̀ sí ni wípé a máa kọ́kọ́ wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ nínú ọdún 2025 yìí ọdún yìí tá a wà nù rẹ̀ yìí àfẹ́kọ́dún yìí kó wá kó sì lọ lásán lóòótọ́ àti rí oṣù mọ́kànlá àkọ́kọ́ ní ọdún yìí a wà nínú oṣù kejìlá a gbọ́dọ̀ mọ rírì ohun tọ́lọ́run ti ṣe iye wa gbọ́dọ̀ sí ohun tí ó ń ṣẹlẹ̀ láyìíká wa àti ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé wa a gbọ́dọ̀ ní làákàyè sí àwọn ohun tí a lè tọ́ka sí nínú ọdún yìí pé Ọlọ́run ṣe báyìí fún mi Ọlọ́run ṣe báyìí fún mi nínú ọdún yìí Ọlọ́run ṣe báyìí fún mi Ọlọ́run ṣe báyìí fún mi a gbọ́dọ̀ rí àwọn tá a lè tọ́ka sí torí pé o ò lè palẹ̀ mọ́ láti máa gbáradì fún ọdún tuntun láì má mọ rírì ohun tọ́lọ́run ṣe ní ọdún tó wà láì má lè sọ ipa tí Ọlọ́run kó fún ọ nínú ọdún tó wà yìí láì má lè sọ wípé lóòótọ́
ó ti rí òdodo Ọlọ́run nínú ọdún yìí, ó ti rí òtítọ́ Ọlọ́run nínú ọdún yìí, ó ti rí ìwà láàyè Ọlọ́run nínú ọdún yìí. Bẹ́ẹ̀ ni ipò rí ìtìlẹ́yìn Ọlọ́run nínú ọdún yìí pé ẹ̀mí àwọn wòlíì farahàn nínú ọdún yìí. Ó gbọ́dọ̀ lè sọ bẹ́ẹ̀, ó gbọ́dọ̀ lè sọ bẹ́ẹ̀. Ó ló sì jẹ́ wípé a máa gbàdúrà lórí ọdún titun tá ń wò níwájú, a máa tún gbàdúrà lórí ọdún tá wà nínú rẹ̀ yìí. Lára ìpalẹ̀mọ́ fún ọdún titun ni wípé ká mọ ohun tí Ọlọ́run ń ṣe nínú ọdún tá wà yìí o. Ká má bàa ṣàṣìṣe ìtàsí Ọlọ́run ọdún yìí, ká tún lọ ṣe àtiṣe ìtàsí Ọlọ́run ọdún titun. Ó dèwọ̀. A gbọ́dọ̀ lè sọ fún ara wa àti fún gbogbo ènìyàn tó wà láyìíká wa tó bá fẹ́ láti gbọ́ wípé Ọlọ́run ṣe báyìí, ó ṣe báyìí, ó ṣe báyìí fún wa nínú ọdún tá wà nínú rẹ̀ yìí. Mo máa bẹ̀rẹ̀ ìṣọ́ àdúrà yìí nínú ìwé Genesis orí 1:21. Genesis orí 21. Ṣùgbọ́n kí á tiẹ̀ tó lọ ka ọ̀rọ̀ Ọlọ́run ní ibi tí a dárúkọ yẹn, a máa kọ́kọ́ gba àwọn àdúrà kan tó ní ṣe pẹ̀lú ọdún tá wà nínú rẹ̀ yìí. Gbogbo àwọn èso ẹ̀rí tó ti kà ní ọdún yìí lórúkọ Jésù gbàdúrà ó yá lọ ká. Gbogbo àwọn èso ẹ̀tọ́ ẹ, èso ẹ̀rí àti èso ohun tó tọ́ sí ẹ, ẹ̀rí tó yẹ kó o ti jẹ́ lóṣù kìíní tó ti jẹ́, ẹ̀rí tó yẹ kó o jẹ́ lóṣù kejì tó ti jẹ́, wọnú oṣù kejìlá yìí ò tí jẹ́rìí náà. Òyìn ń gbàdúrà, ò ń gbàwẹ̀, ṣùgbọ́n ò tí jẹ́ ẹ̀rí tó yẹ kó o jẹ́ yẹn. Àwọn ẹ̀tọ́ rẹ, ohun tó tọ́ sí, ohun tá a yàn mọ́, tá a sì kọ́ mọ́, tá a sọ wípé inú ọdún yìí la yọ̀ǹda rẹ̀ fún ọ, tí ò tí tẹ̀ ẹ́ lọ́wọ́, ó yá kó lọ tẹ̀ ẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀. Mo ní kó lọ tẹ̀ ẹ́ lọ́wọ́. Ìwọ tó bá rà mí ẹ̀ ṣe ní ìlọ́po mẹ́ta, ó yá ẹ̀tọ́ rẹ nínú ọdún yìí kó tẹ̀ ẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀. Abiliakata, aragadagada, ọ̀zíníakata. Ẹ̀tọ́ rẹ yẹn tá a ti fi dùn ọ́ lóṣù kìíní, oṣù kejì, tá a ti fi dùn ọ́ lóṣù kẹta, tá a ti fi dùn ọ́ lóṣù kẹrin, karùn-ún, tá a fi dùn ọ́ lóṣù kẹfà, keje, kẹjọ, kẹsàn-án, tá a ti fi dùn ọ́ lóṣù kẹwàá, oṣù kọkànlá, wọnú oṣù kejìlá yìí. Ó yá gbogbo ẹ̀tọ́ tá a ti fi dùn ọ́, ẹ̀tọ́ ohun rere, ẹ̀tọ́ ìgbédìde, ẹ̀tọ́ ọ̀nà lílà, gbogbo ẹ̀tọ́ rẹ, ẹ̀tọ́ ìgbéga tá a ti fi dùn ọ́, ẹ̀tọ́ ìṣerere, abaliakata tá a ti fi dùn ọ́ ní ọdún tá a wà yìí. Bóhùn Olúwa lẹ́nu mi, ó yá gba ẹ̀tọ́ rẹ kó bọ́ sí ọ lọ́wọ́. Ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ, ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ. Ó máa gbà ládùúrà fún ara rẹ nípa ẹnu la fi ń kan méje. Ó máa sọ fún Ọlọ́run Ẹlẹ́dàá rẹ̀, sọ pé Ọlọ́run Ẹlẹ́dàá mi o, Ọlọ́run bàbá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, lórúkọ Jésù Kristi, gbogbo ẹ̀tọ́ mi tó ń bẹ nínú ọdún tí mo wà yìí, gbogbo ń ta kọ mọ́ mi, ta yàn mọ́ mi fún rere tó ń bẹ nínú ọdún tí mo wà yìí tọ́wọ́ mi ò tí ì bà, lórúkọ Jésù Kristi, ẹ gbé lé mi lọ́wọ́ lónìí, ẹ gbé lé mi lọ́wọ́ lónìí, ẹ gbà á fún mi, ẹ gbà á fún mi, ẹ gbé lé mi lọ́wọ́, ẹ gbà á fún mi, ẹ gbé lé mi lọ́wọ́, ẹ gbà á fún mi, ẹ gbé lé mi lọ́wọ́, ẹ gbà á fún mi, ẹ gbé lé mi lọ́wọ́, ẹ gbà á fún mi, ẹ gbé lé mi lọ́wọ́. Ó gbàdúrà, ó gbàdúrà, ìwọ wo ló gbàdúrà yẹn lánú kó gbàdúrà, ojú ò gbọdọ̀ tì ọ́. Yàbákú sí takàtà, alibara kòmílẹ̀ àkàtà, gbogbo ẹ̀tọ́ mi lọ́dún yìí, ọdún 2025 yóò gbọdọ̀ lọ. Kò gbọdọ̀ lọ pé láì má rí ẹ̀tọ́ mi gbà. Gbogbo ẹ̀tọ́ mi, ohun tó tọ́ sí mi, ohun tó yẹ mí, gbogbo ohun tá a kọ mọ́ mi ní rere, ohun tá a ti yọ̀ǹda fún mi ní rere tí ò tí tẹ̀ mí lọ́wọ́, lórúkọ Jésù Olúwa, mo tẹ́wọ́ gbà lónìí, mo tẹ́wọ́ gbà lónìí. Ó bọ́ sí mi lọ́wọ́ o, ó bọ́ sí mi lọ́wọ́ o, ó bọ́ sí mi lọ́wọ́ o. Àwọn ẹ̀rí tó yẹ kí n jẹ́ tí mi tí ì jẹ́, lórúkọ Jésù, àwọn ẹ̀rí yẹn bọ́ sí mi lọ́wọ́, wọ́n bọ́ sí mi lọ́wọ́, bọ́ sí mi lọ́wọ́, gbogbo ẹ̀tọ́ yẹn bọ́ sí mi lọ́wọ́, gbogbo ẹ̀tọ́ yẹn bọ́ sí mi lọ́wọ́. Lánàá kò gbàdúrà, má jẹ́ kójú tiẹ̀, má jẹ́ kójú tiẹ̀. Alibarakata, ozianlimiluandi vali kataba, gbogbo ẹ̀tọ́ mi tó ń bẹnu ọdún ibi tó bá wù kẹ́ á sí, nínú òkùnkùn ni, nínú omi, nínú ilẹ̀ ni, lórí òfurufú ni, níbikíbi tó bá wù kẹ́ wà, lórúkọ Jésù, ó bọ́ sí mi lọ́wọ́, ó bọ́ sí mi lọ́wọ́, ó bọ́ sí mi lọ́wọ́. Mo tẹ́wọ́ gbà, mo tẹ́wọ́ gbà, mo tẹ́wọ́ gbà, mo tẹ́wọ́ gbà, mo tẹ́wọ́ gbà. Yàlímílúwánì mélòkọ lẹ́vẹ́lẹ́ àgàdà, abe kò tí vàkàtà bàkàtà. Ìwọ náà tẹ́wọ́ gba ẹ̀tọ́ rẹ, tẹ́wọ́ gba ẹ̀tọ́ rẹ. Ẹ̀tọ́ rẹ ò gbọdọ̀ pàdánù mọ́ ọdún yìí.
ẹ̀tọ́ rẹ ò gbọ́dọ̀ pàdánù mọ́ ọdún yìí. Gbogbo ohun tá a kọ mọ́ fún ọdún yìí ò gbọ́dọ̀ pàdánù, kò gbọ́dọ̀ wá kó lọ bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ pàdánù mọ́ ọdún yìí o. Azubrakata tó bá ń gbọ́ orin ọdún lọ sópin, má jẹ́ kí ẹ̀tọ́ rẹ ó lọ sópin, má jẹ́ kí àwọn ohun rere tá a kọ mọ́ ọdún yìí ó lọ sópin, má jẹ́ kí àwọn ohun rere tá a yàn mọ́ ọdún yìí ó lọ sópin. Pariwo ẹ̀ lórúkọ Jésù. Gbogbo ẹ̀tọ́ mi nínú ọdún tí mo wà yìí lórúkọ Jésù, ó tẹ̀ mí lọ́wọ́, tẹ̀ mí lọ́wọ́, tẹ̀ mí lọ́wọ́, ó tẹ̀ mí lọ́wọ́, bọ́ sí mi lọ́wọ́, bọ́ sí mi lọ́wọ́, lábẹ́ bó ti wù kórí, lábẹ́ bó ti wù kórí. Mo rí ẹ̀tọ́ mi gbà, mo rí ẹ̀tọ́ mi gbà, mo rí gbà, mo rí mú, 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 mo rí gbà, mo rí gbà, mo rí mú, mo rí gbà, mo rí mú. Lánàá kò gbàdúrà, mo rí gbà, mo rí mú, mo rí gbà, mo rí mú. Mo rí gbà, mo rí mú. Lánàá kò gbàdúrà, lánàá kò gbàdúrà. Má dára rẹ lágara o, má dára rẹ lágara. Ẹ̀rí rẹ láyé retí o, ẹ̀rí láyé retí o, kì í ṣàwáwí o, kò ń ṣe tàn. Ayé ò retí ìtàn o, ayé ò retí àwáwí o, ẹ̀rí ni o, ẹ̀rí náà retí o, ìyanu náà retí o, ìyanu náà retí o. Abádúwá dàbà, abaroso frede kẹpẹlẹkẹdó bàkàtà. Mo gba ẹ̀tọ́ mi lábìlì àkàbà lórúkọ Jésù Olúwa wa, lórúkọ Jésù Olúwa wa. Mo gbàdúrà fún wọn tó wà lórí òkè yìí pẹ̀lú mi. Àgízú bàgàdà, ìwọ tí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́, tí o sì rà mí ṣe lẹ́ẹ̀mẹ́ta tó lọ́lọ̀ tó lárinrin. Gbogbo ẹ̀tọ́ rẹ tó ń bẹ nínú ọdún tá a wà yìí, gbogbo ohun tá a kọ́ mọ́, tá a yàn mọ́, tọ́lọ́run fi lélẹ̀ fún ọ nínú ọdún yìí, tí àyànmọ́ rẹ ti ń tàsé rẹ̀ kó tó jọ́dún òní, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ó yá, ó tẹ̀ ẹ́ lọ́wọ́ pẹ̀lú àmì mẹ́ta yẹn, ó tẹ̀ ẹ́ lọ́wọ́. Ó tẹ̀ ẹ́ lọ́wọ́. Gbogbo ẹ̀tọ́ rẹ tẹ̀ ẹ́ lọ́wọ́. Gbogbo ohun tá a kọ mọ́ ní rere, gbogbo ohun tá a yọ̀ mọ́ ní rere, yọ̀ mọ́ oṣù kìíní ọdún yìí, yọ̀ mọ́ oṣù kejì ọdún yìí, yọ̀ mọ́ oṣù kẹta ọdún yìí, oṣù kẹrin ọdún yìí, oṣù karùn-ún ọdún yìí, oṣù kẹfà ọdún yìí, yọ̀ mọ́ oṣù kejì ọdún yìí, yọ̀ mọ́ oṣù tá a yọ̀ mọ́ oṣù kẹjọ ọdún yìí, oṣù kẹsàn-án ọdún yìí, oṣù kẹwàá ọdún yìí, oṣù kọkànlá ọdún yìí, tí a yọ̀ mọ́ oṣù kejìlá ọdún yìí. Gbogbo ẹ̀tọ́ wọ̀nyí, àwọn ìṣeré wọ̀nyí, ó tẹ̀ ẹ́ lọ́wọ́, ó tẹ̀ ẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀, ó tẹ̀ ẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀, ó tẹ̀ ẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀. Àyànmọ́ rẹ̀ ò ní tàsé rẹ̀ mọ́, àyànmọ́ rẹ̀ ò ní tàsé rẹ̀ mọ́. Òòrá mi yẹn ṣe sà, jẹ́ ká mi yẹ kó lárinrin. Àyànmọ́ rẹ̀ ò ní tàsé rẹ̀ mọ́, àyànmọ́ rẹ̀ ò ní tàsé rẹ̀ mọ́. Ó tẹ̀ ẹ́ lọ́wọ́, ó tẹ̀ ẹ́ lọ́wọ́, ó tẹ̀ ẹ́ lọ́wọ́, ó tẹ̀ ẹ́ lọ́wọ́, ó tẹ̀ ẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀. Ambare akasufali akapa. Jésù Kristi Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Ó tún máa gbàdúrà. Ó máa gbà àwọn àdúrà kan wà, ó gbọ́dọ̀ gbà ní ọdún yìí ni. Tó bá dúró de ọdún tó ń bọ̀, ó ti pẹ́. Tó bá dúró de ọdún titun tá à ń ṣe ìṣọ́ àdúrà lórí èyí, ó ti pẹ́ o, ó ti pẹ́ o. Àwọn àdúrà kan wà, inú ọdún yìí ló gbọ́dọ̀ gbà. Abilia kàtà. Aṣọ ìgbàlà ń dá fún gbà. Elimilia alubilia kàtà. Jọ tó bá nílò wòlíì, o lè kọ sí mi lẹ́yìn sìn. O lè kọ sí mi lẹ́yìn sìn, àmọ́ lásìkò yìí gbàdúrà. Ìsìn orí afẹ́fẹ́ láwa ààrẹ ọjọ́ mú solókùn. Lásìkò yìí gbàdúrà. Kó tó gbàládùn àjẹ́ kọ́kọ́ kẹ́ fàṣẹ rẹ̀ lẹ̀ sínú ayé ẹ. Kó máa bá àyànmọ́ rẹ̀, kó máa bá àyànmọ́ rẹ̀, kó máa bá àyànmọ́ rẹ̀ jà ìjàkadì tí ó fi fún ọ ní ẹ̀rí titun. Mo pa láṣẹ tó bára mi ṣe. Gbogbo ohun rere gbogbo tá a ti jí lọ́nà ayé rẹ̀ láti oṣù kìíní ọdún yìí lórúkọ Jésù Kristi, ó yá, ọ̀run dá padà fún ọ. Ọ̀run dá padà fún ọ. Ọ̀run dá padà fún ọ. Abilada kò sì dìá. Àdúrà tó fẹ́ gbà nìyẹn o. Gbogbo ohun rere gbogbo tá a ti jí gbé lọ. Ọ̀tá ò níṣẹ́ mìíràn. Ó ń lọ láti ibì kan dé ìletò kan. Ó ń lọ láti jí, láti pa àti láti parun. Iṣẹ́ tẹ̀sù ń ṣe nìyẹn. Gbogbo ọ̀nà ló fi ń jí, ló fi ń pa, ló fi ń parun. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ló ti sọ ohun rere nínú ọdún yìí, nípa eré, nípa afẹ́, nípa àìbìkítà, àìka nǹkan sí. Ọ̀pọ̀ ti sọ ohun rere nù. Ọ̀pọ̀lọpọ̀ ti jí ìṣúra àyànmọ́ wọn lọ. Ọ̀tá ti jí ohun mèremère nínú àyànmọ́, ọ̀tá ti jí lọ. Ìjọ lójú tọ́lọ́run fi sínú àyànmọ́ ọ̀pọ̀, ọ̀tá ti jí lọ. Ọ̀pọ̀ ọ̀tá ti jí òkìkí rẹ̀ lọ. Ṣùgbọ́n àǹfààní ń bẹ lónìí, orí ọ̀fẹ́ ń bẹ lónìí láti gbà padà. Ohun tó bá wù kó rí kó jẹ́, ohun tó bá wù kó jẹ́ kí ọ̀tá ti jí lọ, àǹfààní ń bẹ lónìí láti gbà padà. Nítorí náà ó máa fẹ́nu rẹ pé ìwọ ló ní nǹkan rẹ, ìwọ náà ló lè pè é. Jẹ́ kí ẹnu rẹ àti ọkàn rẹ kó rọ̀ mọ́ àṣẹ tí wòlíì sọ fún ọ lónìí. Jẹ́ kó rọ̀ mọ́ àṣẹ tó ń já láti ẹnu mi. Nítorí náà ló ṣe máa gbà ládùúrà. Bẹ́ẹ̀ ni, tó yẹ ló ṣe máa gbà ládùúrà. Bẹ́ẹ̀ ni, gbogbo ohun tọ́lọ́run bá ń ṣe bí ẹ̀bùn lórí, kò ń ṣe àfipáṣe. A lè fipá mú ọ ṣe rere, a lè fipá mú ọ ṣe rere, a lè fipá mú ọ gòkè,
a lè fipá mú ọ là, o gbọ́dọ̀ fẹ́ àti là, o gbọ́dọ̀ ní ìtara àti ṣe rere, o gbọ́dọ̀ ní ìtara àti là, o gbọ́dọ̀ ní ìtara àti lọ́kọ́rọ́nà gbà. Bẹ́ẹ̀ ni àdúrà jẹ́ lára àwọn ọ̀nà tó máa fi ìtara rẹ hàn tọ́lọ́run á mọ̀ pé lóòótọ́ ló fẹ́ ṣe rere, òótọ́ ló fẹ́ bọ̀, òótọ́ ló fẹ́ lọ́rọ̀ lọ, ló fẹ́ rí ọ̀nà gbégbà. Nítorí náà o máa gbàdúrà ẹ fún ara rẹ o kí n tó sọ ọ́ di àṣẹ sínú àyànmọ́ rẹ. Gbogbo ohun rere tí ọ̀tá lè ti jí lọ nínú ayé àti àyànmọ́ rẹ kọ́run kó dá padà lónìí. Ó yá pariwo ẹ̀, sọ pé Ọlọ́run bàbá mi o, sọ pé Ọlọ́run ẹlẹ́dàá mi o, sọ pé Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi. Gbogbo ohun rere gbogbo tí ọ̀tá ti jí lọ nínú ayé mi, nínú àyànmọ́ mi, Ọlọ́run ẹ fi àsìkò yìí dá padà, ẹ fi òróró àsìkò yìí dá padà, ẹ fi ìpè tó ń dún létí mi lásìkò yìí dá padà. Ó yá, ẹ fi ìpè tó ń dún létí mi lásìkò yìí dá padà, ẹ fi pẹpẹ mímọ́ orí òkè yìí lásìkò yìí dá padà. Gbogbo ohun rere gbogbo tí a ti jí gbé lọ nínú ayé àti àyànmọ́ mi láti oṣù kìíní ọdún yìí, oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn-ún, oṣù kẹfà, oṣù keje, oṣù kẹjọ, kẹsàn-án, kẹwàá, kọkànlá ọdún yìí. Gbogbo ohun rere gbogbo tí a ti fi oṣù kọ̀ọ̀kan ní ọdún yìí jí gbé lọ́nu ayé mi nípa ìbìkítà, nípa ẹ̀ṣẹ̀ ni, nípa ohunkóhun tó bá wù kó ti lábẹ́ bó ti kó rí ni. Ó yẹ ẹ dá padà. Ọlọ́run ẹ dá padà fún mi, ẹ dá padà fún mi. Ẹ wo ìtòyè ẹ̀jẹ̀ Jésù kẹ́ fi dá padà fún mi. Ẹ fi ìpè tó ń dún létí mi lákòókò yìí fi dá padà fún mi. Ẹ fi pẹpẹ mímọ́ yín jẹ́ gbé kalẹ̀ lórí ìsìn afẹ́fẹ́ yìí lákòókò yìí fi dá padà fún mi. Mo gbàgbọ́, mo fi ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ìpè ẹ̀mí àwọn wòlíì tó ń dún létí mi. Ó yẹ ẹ dá padà, ẹ dá padà, ìwọ tó bá lè rádúrà ẹgbà náà lórí ìyanu. Ìwọ tó bá lè rádúrà ẹgbà náà lórí ìyanu. Abaru akata. Alivele kodibilua dada, zevili kabaru kapaka. Ọlọ́run ẹ dá padà, dábàá ní gbogbo rere tí mo ti pàdánù ní ọdún yìí, ẹ dá padà fún mi. Ikata pakata, gbogbo rere tá a yàn mọ́ mi tí mo ti pàdánù, àwọn ẹ̀rí rere tá a yàn mọ́ mi tí mo ti pàdánù, tàbí àwọn ohun rere tí ọ̀tá ti jí gbé lọ tó ti gbà lọ́wọ́ mi, ìṣúra tó ti jí gbé lọ, ayọ̀ tó ti jí gbé lọ, ẹ̀rí tó ti jí gbé lọ, àwọn olùrànlọ́wọ́ tó ti jí gbé lọ lọ́wọ́ mi ní ọdún yìí. Ó yẹ ẹ dá padà, ẹ dá padà ní wàrà ṣẹṣà, ní àkókò yìí, lórí pẹpẹ yìí, lákòókò yìí, lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ dá padà. Ẹ dá padà fún mi Ọlọ́run, ẹ dá padà fún mi, ẹ dá padà fún mi. Ó yá gbàdúrà ẹ dáadáa, gbà dáadáa. Má wo tiẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ọ̀rọ̀ wọn lè má kà wọn lára, jẹ́ kí tiẹ̀ ká ẹ lára, jẹ́ kọ́rọ̀ tiẹ̀ ká ẹ lára. Ẹ dá padà. Avaladabalaga, azubalagedebelogodo, evegwaga. Ìṣọ́ àdúrà làwà yìí gbàdúrà. Sabelia kata, zalidekedumuludavalaga, ọ̀zọ́nlímilúọ̀dẹ̀gẹ̀. Ẹ dá padà, 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 ẹ dá gbogbo rere tàtà ti jí gbé lọ lọ́wọ́ mi. Ìtí mo mọ̀, ìtí mi mọ̀ ni abilia kan. Ìwé mọ́ sọ pé nígbà tí ọmọ ènìyàn sọ ọ̀tá rẹ̀ wá láti gbé èpò sínú àlìkámà, azuvilia kata. Gbogbo rere gbogbo ó sì bá tirẹ̀ lọ. Gbogbo rere gbogbo tí ọ̀tá ti jí gbé lọ lọ́wọ́ mi, lórúkọ Jésù ẹ dá padà, ẹ dá padà fún mi. Lórí òkè, lórí pẹpẹ yẹn, ẹ dá padà fún mi, ẹ dá padà fún mi. Olúwa ẹ dá padà, ẹ dá padà fún mi lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Gbogbo bàtàṣẹ bá ń jáde ní kó jẹ́ kàmí rẹ̀ ó lárere. Àmín ni ìdáhùn àdúrà. Ìwọ tó ò bá rà mí ṣe, báwo la ifẹ́ mọ̀ pé o tẹ́wọ́ láti gba ohun tọ́lọ́run gbé wá bọ̀ wá báyìí. Àgídígédògòdò, mo ń pa á láṣẹ fún ọ tó ń gbọ́ mi tí gbàgbọ́ rẹ rọ̀ mọ́. Tí gbàgbọ́ rẹ rọ̀ mọ́ ìpè yìí àti orí òkè yìí, mo pa á láṣẹ fún ọ, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àti ìwọ tó máa gbọ́ mi lẹ́yìn sìn. Àgídígbélógòdò bàgàdà. Gbogbo ohun rere gbogbo tí ọ̀tá lè ti jí lọ́nu ayé rẹ, ohun rere gbogbo tí ọ̀tá lè ti gbà lọ nínú ayé rẹ, nínú àyànmọ́ rẹ, láti oṣù kìíní ọdún yìí sí òde oṣù kejìlá yìí, lórúkọ Jésù, ó yá ọ̀run gbà padà fún ọ. Ọlọ́run 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 gbà padà fún ọ. Ó yá tẹ́wọ́ gbà. Ò ní pàdánù rẹ̀ mọ́. Ò ní pàdánù rẹ̀ mọ́. Jésù Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Ohun tó ṣe kókó tó nílò àti mọ̀ nínú ìṣọ́ àdúrà wọnú ọdún titun 2026 yìí ni wípé àṣìṣe tó bá ti ṣe láṣìṣe ní ọdún yìí ò gbọdọ̀ gbé wọ ọdún titun. Nítorí náà àwọn àdúrà kan wà,
ọdún ìlú gbọ́dọ̀ gbà ó má dúró de ọdún titun o torí ó ti pẹ́ jù ó lè má ṣe é ṣe mọ́ torí náà ó gbọ́dọ̀ jẹ́ kí iyì rẹ kó ṣí kí tara rẹ wà láàyè láti gba àwọn àdúrà yìí. Ọlọ́run bá wa sọ nínú oṣù yìí ó ní pé oṣù yìí oṣù ẹ̀rín ni mo pa á láṣẹ mo sì sọ tẹ́lẹ̀ fẹ́ni tó ń gbọ́ mi tétí rẹ̀ là tọkàn rẹ̀ là láti gbọ́ mi lónìí pé oṣù yìí Ọlọ́run á pa ẹ́ lẹ́rìn ayọ̀ alibiluwa dàgà ìwọ tó rà mí ṣetán mi rẹ̀ lárinrin lórúkọ Jésù Kristi Ọlọ́run á pa ẹ́ lẹ́rìn ayọ̀ wá rẹ́rìn ayọ̀ sẹ́ lábẹ́ bó ti nǹkan lórí gbogbo ohun tó ti sọ̀rọ̀ tí mo ló máa rẹ́rìn ayọ̀ lórí ohun gbogbo tá a tilẹ̀ ti gbàgbé ó máa yọ̀ mọ́ rẹ̀ ó máa rẹ́rìn ayọ̀ lórí ohun gbogbo ibi gbogbo tá a ti gàn án ní gbogbo tá a sọ kò sí ìrètí àti ìrànlọ́wọ́ fún ọmọ ó yá lóṣì lọ́rẹ́rìn ayọ̀ Ọlọ́run bá wa sọ ní oṣù yìí ó ní oṣù ẹ̀rín ni ọmọ arẹ́rìn ayọ̀ oṣù tọ́lọ́run fẹ́ pọ́n wá lẹ́rìn ni oṣù tó máa múnú wá dùn torí kó máa pọ́n wá lẹ́rìn ayọ̀ òun lóṣù tá a wà nù rẹ̀ yìí. Tá bá wo ní ìwé Genesis orí 21 tá bá ka ẹsẹ̀ mẹ́fà àkọ́kọ́ náà la máa lò ká tó wọnú ìwé Bẹ́rù ká tó fi ìsìn wá sí ìdánidúró ohun tá a fẹ́ fi gbàdúrà rẹ o wà ní ìgbáradì ẹ̀mí. Olúwa sì bẹ̀ Sárà wò bí ó ti wí Olúwa sì ṣe fún Sárà bí ó ti sọ mo pa láṣẹ fún ọ tó ń gbọ́ mi Olúwa bẹ̀ ẹ́ wò bí ó ti wí yóò sì ṣe fún ọ bí ó ti sọ gẹ́gẹ́ bó ti ṣe fún Sárà yóò ṣe fún ọ náà mo ní gẹ́gẹ́ bó ti ṣe fún Sárà yóò ṣe fún ọ náà. Àwọn àsọtẹ́lẹ̀ ń jáde fún ọdún títí tá à ń wọ̀ lọ lára àwọn àsọtẹ́lẹ̀ tó ń jáde fún ọdún tá à ń wọ̀ lọ ni wípé ó jẹ́ ọdún ìbẹ̀wò àmútọ̀run wá ó jẹ́ ọdún tí Ọlọ́run yóò bẹ̀ àwọn ènìyàn rẹ̀ wò ó jẹ́ ènìyàn Ọlọ́run ó jẹ́ ènìyàn Ọlọ́run ọdún ìbẹ̀wò lọ́dún yẹn Ọlọ́run máa bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa wò Ọlọ́run á bẹ̀ ọdún tá à ń wọ̀ yìí ọdún tuntun tá à ń wò wájú yìí ká tó rí wọn bá ọjọ́ díẹ̀ àti rékọjá sọ́dún yẹn Ọlọ́run fẹ́ bẹ̀ àwọn orílẹ̀-èdè wò ó fẹ́ bẹ̀ àwọn ìran wò ó fẹ́ bẹ̀ àwọn ẹbí wò Ọlọ́run fẹ́ bẹ̀ àwọn olúkálùkù wa wò bẹ́ẹ̀ ni tó bá sì ń bẹ̀yàn wò lóòótọ́ Ọlọ́run kì í farahàn láì farahàn pẹ̀lú ìdájọ́ torí pé adájọ́ ni bẹ́ẹ̀ ni adájọ́ lọ́lọ́run nítorí náà ló ṣe ní ìtẹ́ tí ojú ò lè wò ló ṣe ní ìtẹ́ tí ọwọ́ ò lè kàn adájọ́ ni orí ìtẹ́ ló wà òun ló ń ṣàkóso gbogbo ayé àti ọ̀run tó bá bẹ̀ wá wò yóò wá pẹ̀lú ìdájọ́ ìgbà mìíràn ìdájọ́ yẹn lè já sí èrè fún àwọn ènìyàn ó lè já sí èrè fún àwọn kan ó sì lè já sí ẹ̀san fún àwọn kan ìgbà mìíràn ìdájọ́ yẹn sì lè já sí ìjìyà fún àwọn kan ohun tó ṣe kókó fún wa láti mọ̀ ní pé ọdún tá à ń wọ̀ yìí ọdún ìbẹ̀wò ni Ọlọ́run fẹ́ bẹ̀ wá wò ohun tó sì yẹ ká fiyè sí ni kí a fojú wa sí ni kí èrò ọkàn wa kó wà ń bẹ̀ wípé ká máa ṣe àfẹ́rí ìbẹ̀wò Ọlọ́run nítorí àwọn ìṣòro kan wà ó nílò ohun tó kọjá àwẹ̀ àti àdúrà ó nílò ìbẹ̀wò Ọlọ́run àwọn ogun líle kan wà ìbẹ̀wò Ọlọ́run nìkan ló lè tú àwọn ogun kan wà ní ayé ènìyàn ogun líle là ń pè é àwọn ìṣòro líle ìbẹ̀wò Ọlọ́run ló lè ṣe kíni ló lè tú ìbẹ̀wò Ọlọ́run ló lè yanjú ẹ̀ ìbẹ̀wò Ọlọ́run ló lè yanjú ẹ̀ ohun tí gbogbo agbọ́dọ̀ mọ̀ ni ká tó tẹ̀síwájú ká tó gba àdúrà ìbẹ̀wò yìí mo fẹ́ ká tún fi àdúrà yìí kún fún ọdún tá a wà yìí torí pé mi ì fẹ́ kó ṣe àṣìṣe tó ṣe ní ọdún kó ṣe ní ọdún tó ń bọ̀ mi ì fẹ́ kó ṣe àṣìṣe kan náà tó ṣe ní ọdún kó ṣe ní ọdún tó ń bọ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ kó sọ fọ́lọ́run pé gbogbo ohun rere tá a kọ mọ́ mi mọ́ ọdún yìí lórúkọ Jésù ó tẹ̀ mí lọ́wọ́ àdúrà tó fẹ́ gbà nìyẹn ọ̀tọ̀ ní 2025 ọ̀tọ̀ ní 2026 ọ̀tọ̀ ní ire tá a kọ mọ́ ẹ fún ọdún yìí ọ̀tọ̀ ní ire tá a kọ mọ́ ẹ fún ọdún tó ń bọ̀ àwọn nǹkan kan wà tọ́dún ìbá ti lọ wọ́n ti lọ pẹ̀lú wọn nìyẹn èèyàn lè máa gbàdúrà ìbùkún ìgbà ayé Nóà báyìí kó wá bá báyìí ohun tọ́lọ́run ní kó ṣẹlẹ̀ nígbà ayé Nóà ó ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti bá ìran yẹn lọ
àwọn ó dàbí ké ká máa gbàdúrà pé ọdún tá a wà ẹni kí Jésù wá kú fún ẹ̀ṣẹ̀ irọ́ wa lè rírú ìbùkún yẹn o ọdún tàbí ìran ẹ̀kọ́ ni Jésù máa wá kú fún ẹ̀ṣẹ̀ ó ti kú fún ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo kò lè kú ikú ẹ̀kejì mọ́ o ohun tó lè ṣe ẹ̀ ni pé bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì òun ni ìran yìí lè rí o kò lè rí tàkọ́kọ́ o torí kò sí ń bẹ̀ lákọ̀ọ́kọ́ àwọn nǹkan kan wà tó bá ti bá ọdún yìí lọ ti lọ ayáda barakata àwọn nǹkan kan wà tá a ti kọ́ mọ́dún yìí tó bá ti bá ọdún yìí lọ ti lọ nìyẹn omilia dàkídíà kàtà ó fẹ́ gbà á ládùúgbà ni sà gbọ́ mi sà oyè lè rẹ́rìn oyè lè jẹ́rìí ayé mi ṣì máa dára jù bó ṣe wà lọ ayé mi ṣì máa dára jù bó ṣe wà lọ èṣù ṣe lórí Jésù ó mọ̀fọ́ ni ayé mi ṣì máa dára jù bó ṣe wà lọ ìwọ tó bá lè gbàdúrà lórí yẹn ìwọ tó bá lè gbọ́ràn sí ohun tí ẹ̀mí ń sọ lórí yẹn ìwọ tó bá lè gbọ́ràn sí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ìwọ lórí yẹn o òun ló máa gbàdúrà ó máa gbà bó bá ti ká ọ lára sí ó máa gbà pẹ̀lú ìtara ẹ̀mí mímọ́ bárí adébélú àkàtà gbogbo oore tá a kọ mọ́ ọdún yìí tá a kọ mọ́ mi lórúkọ Jésù Ọlọ́run Olúwa jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́ jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́ ọdún yìí ò gbọ́dọ̀ gbé wọn lọ ọdún tó ń lọ sópin ò gbọ́dọ̀ mú kí àwọn oore yìí kó lọ sópin wọn mi lára gbogbo oore tá a kọ mọ́ mi mọ́ ọdún yìí lórúkọ Jésù Olúwa mo tẹ́wọ́ gbà ó tẹ̀ mí lọ́wọ́ mi ì fẹ́ pìtàn asán kan mi ì fẹ́ máa sọ̀tàn asán kan mo fẹ́ jẹ́rìí ni mo fẹ́ jẹ́rìí sí agbára Ọlọ́run mo fẹ́ jẹ́rìí sí ìyanu mo fẹ́ jẹ́rìí sí ìbẹ̀wò Ọlọ́run mo fẹ́ jẹ́rìí sí ohun tọ́lọ́run ṣe fún mi tó ṣe fún ẹbí tó ṣe fún ìran tó ṣe fún ìjọ mo fẹ́ kó gbàládùúrà ó máa sọ pé Ọlọ́run bàbá mi o Ọlọ́run ẹlẹ́dàá mi o Ọlọ́run olùrànlọ́wọ́ mi o ní orúkọ Jésù Kristi gbogbo rere tá a kọ mọ́ mi nínú ọdún yìí lórúkọ Jésù tọ́wọ́ mi ò tí ì bà ọwọ́ mi bà wọ́n lónìí ó tẹ̀ mí lọ́wọ́ lónìí ó tẹ̀ mí lọ́wọ́ lónìí ó tẹ̀ mí lọ́wọ́ lónìí ó yá gbàdúrà yẹn dáadáa fún Ọlọ́run ó tẹ̀ mí lọ́wọ́ lónìí ó tẹ̀ mí lọ́wọ́ lónìí gbogbo rere tá a kọ mọ́ mi nínú ọdún yìí èyí tí ọwọ́ mi ò tí ì bà gbogbo rere tá a kọ mọ́ ọdún yìí tá a sì kọ mọ́ mi ó tẹ̀ mí lọ́wọ́ 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 ó yá lanu kó gbàdúrà ojú ògbọ́dọ̀ tiẹ̀ ní ọdún yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ń jẹ́rìí ohun tọ́lọ́run ń ṣe ní ọdún yìí ìwọ náà gbọ́dọ̀ jẹ́rìí tirẹ̀ ó gbọ́dọ̀ lóhun tó fẹ́ tọ́ka sí ipò ohun tọ́lọ́run fi ọdún yìí ṣe nínú ayé rẹ̀ rèé ipò tọ́lọ́run fi ọdún yìí ṣe nínú ayé rẹ̀ rèé gbogbo rere tá a kọ mọ́ mi kọ mọ́ ọdún yìí ó tẹ̀ mí lọ́wọ́ lábẹ́ bó ti wù kórí Ọlọ́run dìde ọdún yìí ò gbọ́dọ̀ já sásán lórí ayé mi ọdún yóò gbọ́dọ̀ já sásán lórí ayé mi ọdún yóò gbọ́dọ̀ já sásán lórí ayé mi gbogbo rere gbogbo tá a kọ mọ́ mi nínú ọdún yìí ó tẹ̀ mí lọ́wọ́ gbogbo rere gbogbo tá a kọ mọ́ mi nínú ọdún yìí ó tẹ̀ mí lọ́wọ́ ọdún yóò gbọ́dọ̀ já sásán iṣẹ́ mi ò gbọ́dọ̀ já sásán gbogbo ìgbìyànjú mi nínú ọdún yìí ò gbọ́dọ̀ já sásán gbogbo ìlépa mi nínú ọdún yìí kò gbọ́dọ̀ já sásán ọdún tuntun là ń wò lọ báyìí ọdún tuntun là ń wò lọ́wọ́ ó ti fẹ́ dé kọ́dún tuntun tó kọlẹ̀kùn kó tó wọlé wá àbálẹ̀ àkàtà gbogbo eré gbogbo tá a kọ mọ́ mi ní ọdún yìí ó tẹ̀ mí lọ́wọ́ mo rí gbà gbogbo eré gbogbo tá a kọ mọ́ mi ó yá gbàdàdà ayádẹ́bẹ́ lókòtò gbogbo eré gbogbo tá a kọ mọ́ mi ní ọdún yìí ó tẹ̀ mí lọ́wọ́ mo rí gbà mi gbọ́dọ̀ tà sí rẹ̀ mi gbọ́dọ̀ pàdánù rere mi gbọ́dọ̀ tà sí ohun rere mi gbọ́dọ̀ pàdánù rere mo gbọ́dọ̀ rí ohun rere tó ka sí gbogbo ohun rere tá a kọ mọ́ mi fún ọdún yìí 2025 ó tẹ̀ mí lọ́wọ́ mo rí gbámú mo jẹ́rìí rẹ̀ lónìí lórí òkè yóò tẹ̀ mí lọ́wọ́ lábẹ́ bó ti wù kórí ó tẹ̀ mí lọ́wọ́ mo rí gbà ó tẹ̀ mí lọ́wọ́ Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù ó máa ṣàmì mẹ́ta kó jẹ́ kó láàrin ìṣọ́ àdúrà la wà nínú oko àdúrà ẹnìkan ń ṣeré ẹni tó bá ń ṣeré jẹ́ aṣiwèrè nínú oko àdúrà a bá ń gbàdúrà ó máa fi gbogbo iyè rẹ̀ sí ní wá fi gbogbo ọkàn rẹ̀ sí gbogbo ìtara rẹ̀ sí àdúrà nìkan ni kọ́kọ́rọ́ àyànmọ́ o àyànmọ́ ò ní kọ́kọ́rọ́ mi torí nínú pẹpẹ àdúrà láti rí tọ́ni nínú pẹpẹ àdúrà láti rí ìfihàn nínú pẹpẹ àdúrà láti gbóhùn Olúwa nínú pẹpẹ àdúrà láti mọ ohun tó Ọlọ́run fẹ́ fún wa nínú pẹpẹ àdúrà láti ń ṣe kíni láti ń gbà túntò àyànmọ́
bẹ́ẹ̀ ni a ti ń gba títọ́ ayọ̀ mọ́. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, ìwọ tó wà lórí pẹpẹ yìí lónìí, ìwọ tí ìgbàgbọ́ rẹ ti rọ̀ mọ́ ìpè yìí, tí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ orí pẹpẹ yìí. Gbogbo ohun rere gbogbo tá a kọ mọ́ ọdún yìí lórúkọ Jésù Kristi Násárẹ́tì, ó tẹ̀ ẹ́ lọ́wọ́, ó tẹ̀ ẹ́ lọ́wọ́, ó tẹ̀ ẹ́ lọ́wọ́, ó tẹ̀ ẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀. Ó ní tàsé rẹ̀, àyànmọ́ rẹ̀ ò ní pàdánù rẹ̀, ó máa jẹ́rìí ní dandan, ó máa jẹ́rìí ní dandan. Jésù Olúwa wa, ṣàmì dáadáa, Jésù Olúwa wa. Torí àkókò wa jẹ́ sáré ka ẹsẹ̀ Bíbélì yìí dáadáa fún wa ká tó bọ́ sínú ìwé Hébérù. Mi ní fẹ́ ká rìn jìnnà lóòótọ́ torí àkókò wa, mi ní fẹ́ ká rìn jìnnà. A wà nínú ìṣọ́ àdúrà wọnú ọdún tó ń bọ̀, nínú ọdún títí tó ń bọ̀ 2026. Olúwa sì ń sọ fún wa, fún àwọn tó létí ẹ̀mí láti gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ. Ọdún tí a ń wò níwájú ó jẹ́ ọdún ìbẹ̀wò àmútọ̀runwá, ọdún tí Ọlọ́run yóò bẹ̀ àwọn èèyàn rẹ̀ wò. Bẹ́ẹ̀ ni wọ́n tó bá lóye ẹ̀mí, iyè rẹ̀ á ṣí sí ohun tí ẹ̀mí ń sọ lónìí. Ọdún tí gbogbo agbọ́dọ̀ gbáradì nítorí pé Ọlọ́run yóò bẹ̀ àwọn ènìyàn rẹ̀ wò. Pàápàá gbogbo bí tá a ti tẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ sílẹ̀, tẹ́jẹ̀ ti egédú àgàgà, ẹ̀san fẹ́ ké káàkiri ní gbogbo àgbáyé, ẹ̀san fẹ́ ké torí pé kíni Aláàfin fẹ́ bẹ̀ gbogbo àwọn ènìyàn wò, ó fẹ́ wá fún ara rẹ̀. Mo sọ nínú ìsìn àkọ́kọ́ tá a ṣe lónìí ní ìsìn Gẹ̀ẹ́sì wípé Ọlọ́run rí ohun tó ń ṣe nígbà tí wọ́n ń kọ́ Bábélì lọ́jọ́ wọn rìn. Ó ń rí látọ̀run ṣùgbọ́n ó wò wípé ẹ̀wọ̀n nǹkan táwọn arábí ń ṣe nítorí pé gbogbo ènìyàn wà ní ìṣọ̀kan. Wọ́n sọ èdè kan náà, kò sẹ́lẹ́yàmẹ̀yà. Wọ́n máa ń kọ́ ilé yẹn, Ọlọ́run fẹ́ kọ́ ilé yẹn dọ́run. Wọ́n fẹ́ kọ́ dé ọ̀run àkọ́kọ́, Ọlọ́run wò wọ́n lọ. Nígbà tó ń kọ́ dé oríta kan, Ọlọ́run ní pé irọ́, mo máa wá fún ara mi, mo fẹ́ wá bẹ̀ wọ́n wò. Ohun tá à ń sọ rèé nìyẹn, ohun tá à ń sọ nìyẹn, Ọlọ́run fẹ́ wá fún ara rẹ̀ o. Ó fẹ́ bẹ̀ wá wò. Ó fẹ́ bẹ̀ wá wò ká gbáradì. Ó ní mo máa bẹ̀ wọ́n wò kí wo tó ń ṣe lóòótọ́. Mo ń wò lọ́ọ̀kan ṣùgbọ́n mo fẹ́ wò fún ara mi, mo fẹ́ débẹ̀ kí n wò ó kí n fọwọ́ kàn. Mo fẹ́ fi ara hàn ló ń jẹ́ bẹ́ẹ̀, ó fẹ́ fara hàn bẹ́ẹ̀. Tábàlọ́lọ́run fẹ́ wá, ó fẹ́ fara hàn bẹ́ẹ̀ ni torí ibi gbogbo ló wà. Ibi gbogbo lójú ẹ̀ ká, ibi gbogbo lójú ẹ̀ rí. Nígbà tó débẹ̀ tó rí tọ́jú, ó ní tóun ò bá dá wọn dúró, wọ́n á dọ́run àkọ́kọ́. Àmọ́ àlàfo tó wà láàrin ilẹ̀ àti òkè ńgbà náà, láàrin ilẹ̀ àti ọ̀run àkọ́kọ́ ńgbà náà, ṣùgbọ́n a mọ̀ wípé gẹ́gẹ́ bí ìwé mọ́ ṣe fi yé wa wípé wọ́n ti kọ́ ọ̀gá gan. Àmọ́rú tẹkinọ́lọ́jì tó ní ńgbà yẹn, àmọ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ wọn nínú ètò ilé kíkọ́ àti nǹkan ṣíṣe. Ọ̀pọ̀ nù ọmọ wípé gbogbo tá à ń ṣe ń sìn àwọn kan ti ṣe sẹ́yìn, àbálẹ̀ àkàtà. A dúró síbì kan bí mo ṣe wà tá à ń ṣèsìn orí afẹ́fẹ́ yìí ní gbogbo lágbàáyé náà ti ń gbọ́ mi. Tó bá ti gbọ́ mi nísìnyí, àwọn kan á tún padà wá gbọ́ mi, àwọn tó láǹfààní àti gbọ́ mi lákòókò tí sì ń lọ lọ́wọ́lọ́wọ́, wọ́n á padà wá gbọ́ mi. Àwa kan rò pé irú ìmọ̀ ìjìnlẹ̀ tó fún wa nírú ẹ̀rọ láti máa ṣe irú àrà yìí pé ìsìn ló kọ́kọ́ wá. Irọ́, àwọn nǹkan báyìí, àwọn irú àrà báyìí ó ti wà sẹ́yìn nítorí pé a ti payéré ńgbà kan, gbogbo rẹ̀ ti sọnù. Bẹ́ẹ̀ ni ó ti wà sẹ́yìn, kò sóhun titun lábẹ́ ọ̀run, àwa ló lè jẹ́ titun fún torí pé àṣẹ̀dáyé ni. Ọdún mélòó láti lò? Ẹni tó bá pẹ̀jù láyé ìsìn bí ó lo ọdún 100 ó lé lógún àbí ó lé ní àádọ́fà àbádóje. Bẹ́ẹ̀ ni torí náà ọdún mélòó ni nígbà tí Ọlọ́run sọ wípé ẹgbẹgbẹ̀rún ọdún dàbí ọjọ́ kan, ẹgbẹ̀rún ọdún dàbí ọjọ́ kan níwájú rẹ̀. Nítorí náà àwa ló lè jẹ́ titun fún. Ìgbà kan rí àwọn kan ti kọ́ ilé tó fẹ́, wọ́n fẹ́ kọ́ dé ọ̀run àkọ́kọ́, tí ò bá ti pọ́ Ọlọ́run dá wọn dúró. Ọlọ́run fúnra rẹ̀ sọ fún wa nínú ìwé mọ́ pé kò sí ẹni tá lè dá wọn dúró nítorí wọ́n wà ní ìṣọ̀kan ẹ̀mí, wọ́n sọ èdè kan. Ó nítorí náà èdè la fi mọ ẹ̀yà. Bẹ́ẹ̀ ni kì í ṣe wípé à ń ṣe ìgbéyàwó fún àwọn ẹ̀yà tí ò tán mọ́ra wọn ní ohun àsopọ̀, wọn ní ohun tí a lè sọ wípé bó ṣe ń ṣe bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ yẹn, àwọn ìgbéyàwó òdì nìyẹn. Tí ẹ bá máa ṣe ìgbéyàwó, á ṣe ìgbéyàwó àwọn tí ọ̀rọ̀ wọn jọra wọn, tí ìwà wọn jọra wọn, tí èrò wọn jọra wọn. Àwọn ìgbéyàwó òdì tó ń bẹ lágbàáyé tí à ń pè láwọn orílẹ̀-èdè kan, ó yẹ k'Ọlọ́run kó tú wọn ká ni. Tó bá sì dé lóòótọ́ yóò tú wọn ká ni. Tó bá farahàn lóòótọ́ yóò tú wọn ká torí àwọn àbàmì ìgbéyàwó ni, àwọn ìgbéyàwó òdì ni. Nítorí náà ó wà ní ìṣọ̀kan, wọn ò ríra wọn lẹ́yàmẹ̀yà, kò sí dúdú, kò sí pupa, kò sí funfun. Bó tilẹ̀ wà wọn ò ríra wọn bẹ́ẹ̀. Wọ́n ríra gẹ́gẹ́ bí arákùnrin àti arábìnrin tó ń bẹ láyé lásìkò nínú ìran yẹn. Ọlọ́run sọ pé bóun ò bá dá wọn dúró,
kò sẹ́ni tá lè dáhùn dúró, wọ́n á kọ́ ilé yẹn dọ́run. Gbogbo ilé tó ń kọ́ nísinsìnyí tá à ń pè ní skyscraper tó ga, mo mọ̀ pé kò sí ẹni tó kọ́ lédè ilé Bábélì tó kọ́ lọ́jọ́ wọn nínú ìwé Genesis, kò sẹ́ni tó ti kọ́ débẹ̀ o. Wọ́n gbìyànjú àti kọ́ báyìí bọ̀ kò tí ṣùgbọ́n àti rẹ̀ tó kọ́ débẹ̀. Abẹ́lé àkàtà kí lọ́lọ́run ṣe? Ó da èdè wọn rú. Nígbà tó da èdè wọn rú, fún ara wọn náà bá ara wọn jà, fúnra wọn náà da ẹ̀rọ tán lò náà dàrú náà bàjẹ́, fúnra wọn náà ba iṣẹ́ ọwọ́ ara wọn jẹ́. Mo pàṣẹ fún wọn tó ń gbọ́ mi lónìí, ò ní ṣàṣìṣe. Àwọn ìgbìyànjú rẹ, àwọn ìlàkàkà rẹ, ìlépa rẹ, ò ní fọwọ́ ara rẹ bàjẹ́ o. Wọ́n ní ọlọ́gbọ́n obìnrin fún ara rẹ̀ ló ń tolé ara rẹ̀, ilé rẹ̀, ọ̀nà rẹ̀, ò ní fọ́ ara rẹ̀ bà ayé rẹ̀ jẹ́. Ó ní nǹkan tí mo máa ń sọ lórí òkè níjọ́ wọn pẹ̀lú àwọn ọmọ wòlíì pé ayé mi ò ní bàjẹ́. Ìwọ náà níbi tó wà tẹ̀mọ́ ti mú ohun yẹn wá lónìí, àṣẹ ni. Pariwo ẹ̀, ayé mi ò ní bàjẹ́, ayé mi ò ní bàjẹ́, ayé mi ò ní bàjẹ́, sọ́lẹ̀ mẹ́ta. Bí o bá fura, ayé rẹ̀ lè bàjẹ́. Bí o bá tẹ̀lé Ọlọ́run nínú ọkàn àti lẹ́mìí àti lótìtọ́, ayé rẹ̀ lè bàjẹ́ lójú ara rẹ̀. Bẹ́ẹ̀ni, oṣù tá a wà yìí jẹ́ oṣù palẹ̀mọ́ fún ọdún tuntun tá à ń wò wájú yẹn. Ohun tá a sì gbọ́dọ̀ mọ̀ ni pé Ọlọ́run fẹ́ bẹ̀ àwa èèyàn rẹ̀ wò, ó sì fẹ́ bẹ̀ gbogbo ènìyàn wò. Ó jẹ́ èèyàn Ọlọ́run, ó jẹ́ Ọlọ́run fẹ́ fún ara rẹ̀ wá wo ohun tó ń ṣẹlẹ̀. Ó fẹ́ fún ara rẹ̀ wá dá sí ohun tó ń ṣẹlẹ̀. Ó fẹ́ ṣe ìdájọ́, ó fẹ́ pín ẹ̀san, ó fẹ́ pín èrè, ó sì fẹ́ pín ìjìyà. Ìwọ ló máa fọ́ ọmú ìtò òfẹ́ o. Wọ́n ló máa fọ́ mú bí ayé rẹ̀ ṣe àsìkò. Àǹfààní wà láti ṣe àtúnṣe, láti ronúpìwàdà lónìí o. Fún ọ tó bá ń gbọ́ mi tó mọ̀ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́. Ìwé mọ́ sọ pé èmi ń bọ̀ kọ́kọ́, èrè mi ń bẹ pẹ̀lú mi láti fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò bá mọ́, àsìkò àti ṣe àtúnṣe. Tó bá jẹ́ òṣèlú tó ń gbọ́ mi, ṣe àtúnṣe. Owó lówó tó ti kó tó ti mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran bọ́ sínú ìparun lọ dá padà, tàbí kó lọ ṣe kí ni lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Bó àwọn owó kan wà kò ṣe dá padà mọ́ tó ti ná jẹ. O ti pín káàkiri fún gbogbo àwọn àlè rẹ àti gbogbo àwọn ìwàkíwà rẹ. Bó o bá tiẹ̀ lè dá padà, lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kúrò ní ipò agbára àti ipò táwọn ènìyàn fún ọ tó ń wò pé òun ṣojú wọn, bó tilẹ̀ pé òun ṣojú ikùn ara rẹ ni, ó ṣojú ẹnikẹ́ni. Ikùn ara rẹ ló ń ṣojú, ó ṣojú ìyàwó rẹ, ó ṣojú àwọn ọmọ rẹ gan, ikùn ara rẹ ló ń ṣojú. Lọ dá padà, torí pé nígbà tí ìbẹ̀wò yẹn bá dé, Ọlọ́run ò ní dá ọ sí o. Kò ní ṣe kí ni? Kò ní dá ọ sí, yóò dọ́dọ̀ rẹ. Tó bá sì dé pẹ̀lú ìbẹ̀wò rẹ̀, yóò pín ẹ̀san, yóò pín èrè, yóò sì pín ìjìyà. Ọlọ́run ń ṣojú ṣáájú ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ n sáré ka ẹsẹ̀ Bíbélì yìí dáadáa torí àdúrà yìí wà tá a fẹ́ gbà. Mo sì fẹ́ bọ́ sínú ìwé Hébérù ká tó dánu nínú ìsìn, ká tó dánu dúró. Olúwa sì bẹ̀ Sárà wò bí ó ti wí, Olúwa sì ṣe fún Sárà bí ó ti sọ. Sárà sì lóyún. Ìwọ tó ń retí oyún, tó ń retí kí ọlẹ̀ ayọ̀ sọ nínú rẹ, ohùn mi yìí lórúkọ Jésù Kristi kó sọ ọlẹ̀ ayọ̀ nínú rẹ bó ṣe ń gbọ́ mi. Ìwọ tó fẹ́ kọ́dún yìí lọ láì ṣe pé Ọlọ́run ṣe kíni, ó fún ọ ní èso ẹ̀bùn ọmọ rere tó ti ń retí, tó ti ń gbàdúrà lọ́wọ́ Ọlọ́run. Ó yá lọ tẹ́wọ́ gbà bó ṣe ń gbọ́ mi. Ẹ̀mọ́ ló rán mi létí o, lọ tẹ́wọ́ gbà bẹ́ẹ̀, lọ tẹ́wọ́ gbà ẹ̀bùn ọmọ rere bẹ́ẹ̀. Ọlọ́run nìkan ló ń fún ni lẹ́bùn ọmọ rere o. Ọ̀tá náà máa fún ọ lọ́mọ, ṣùgbọ́n ọmọkọ́mọ lọ̀tá ń fún yàn. Bọ́lọ́run yóò bá fún ọ lẹ́bùn, yóò fún ọ lẹ́bùn rere. Tó bá máa fún ọ lọ́mọ, yóò fún ọ lọ́mọ rere. Ní tí ìwé mọ́ sọ nìyẹn. Sárà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan fún Ábúráhámù ní ògbólógbò rẹ̀ ní àkókò ìgbà tí Ọlọ́run dá fún. Ábúráhámù sì pe orúkọ ọmọ rẹ̀ tí a bí fún un ní Ísáàkì, ẹni tí Sárà bí fún un. Ábúráhámù sì kọ Ísáàkì ọmọ rẹ̀ ní ilà nígbà tí ó di ọmọ ijọ́ mẹ́jọ gẹ́gẹ́ bí Ọlọ́run ti fi àṣẹ fún un. Ábúráhámù sì jẹ́ ẹni 100 ọdún nígbà tí a bí Ísáàkì ọmọ rẹ̀ fún un. Sárà sì wí pé Ọlọ́run pa mí lẹ́rìn, gbogbo ẹni tí ó gbọ́ yóò sì rẹ́rìn pẹ̀lú mi. Fún gbogbo àwọn ọmọ Ọlọ́run tọ́lọ́run máa pa lẹ́rìn lásìkò yìí, lọ́dún yìí àti lọ́dún tí à ń wò níwájú yìí, ẹ gbọ́ mi dáadáa sà. Èèyàn tó wà lálàáfíà ń dédé rẹ́rìn, èèyàn kan lè dédé jókòó kó máa rẹ́rìn, kó máa dá rẹ́rìn. Ẹni tó bá ń dédé jókòó tó ń dá rẹ́rìn, ó ti fẹ́ wọnú ipò aṣiwèrè. Bẹ́ẹ̀ ni ó ti fẹ́ wọnú ipò ágànní. Ọlọ́run ní jẹ́ àrí bí o. Bẹ́ẹ̀ ni bí èèyàn bá rẹ́rìn, ó rẹ́rìn ayọ̀ jáde lẹ́ni tó wà lálàáfíà, á jẹ́ nítorí pé ó rí ìmúṣẹ ìlérí, ó rí ìmúṣẹ ìrètí,
ó rí ìmúṣẹ májẹ̀mú, ó rí ìmúṣẹ àsọtẹ́lẹ̀, ó sì rí ìmúṣẹ gbogbo ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó rí ìyanu ló ṣe pa lẹ́rìn, ló ṣe rẹ́rìn ayọ̀. Ohun tó ti gbà wípé kò ṣeé ṣe ó di ṣíṣe ló ṣe pa lẹ́rìn ayọ̀. Ohun tó Ọlọ́run sọ rèé, Ísáàkì, Ọlọ́run pa mí lẹ́rìn. Ìwọ náà tó ń retí pé k'Ọlọ́run pa ẹ́ lẹ́rìn, gba Ísáàkì tirẹ̀. Ísáàkì ẹlòmíràn lè jẹ́ ìbejì tó retí lọ́dọ̀ Ọlọ́run. Ísáàkì ẹlòmíràn lè jẹ́ pé ìwé ìgbélú níbi tó wà, láti rí ìwé ìgbélú kọ́kàn rẹ̀ balẹ̀ ní ìlú tó wà. Ísáàkì ẹlòmíràn lè jẹ́ wípé ó retí iṣẹ́ titun, ó retí ìgbéga titun. Ìwé máa sọ pé ìgbéga ọ̀dọ̀ Ọlọ́run tí ń wá, kì í ṣe bòmí, kì í ṣe gúúsù, kì í ṣe àríwá, bí ó ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run ni ìgbéga tí ń wá. Mo pa á láṣẹ, Ísáàkì rẹ tí ó pa ẹ́ lẹ́rìn, Ọlọ́run gbé lé ẹ lọ́wọ́, Ọlọ́run fi fún ọ. Bẹ́ẹ̀ ni, láìsí nílò àwọn alágbẹjọ́rò kankan, àwọn tí ń jókòó bí kọmitì kankan, Ọlọ́run gbé lé ẹ lọ́wọ́ bẹ́ẹ̀. Ẹgbọ́n tí ìwé mọ̀ sọ, ó ní Ọlọ́run sì pa mí lẹ́rìn, gbogbo ẹni tí ó gbọ́ yóò sì rẹ́rìn pẹ̀lú mi. Ọlọ́run á pa ẹ́ lẹ́rìn, gbogbo ẹni tó bá gbọ́ nípa ẹ̀rín tọ́lọ́run pa ẹ́ yóò rẹ́rìn pẹ̀lú ẹ. Bẹ́ẹ̀ ni, ẹ̀rí rẹ yóò tóbi tó bẹ́ẹ̀ gẹ́, yóò mú kí ẹ̀rín kó jáde. Ẹ̀rín ńlá a máa bí ẹ̀rín ńlá. Ẹ̀rín ńlá a máa bí ẹ̀rín ńlá. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run á pa ẹ́ lẹ́rìn, á pa ẹ́ lẹ́rìn ayọ̀. Gbọ́ mi sà, bọ́lọ́run ó bá mú ẹ̀rín jáde, yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìbẹ̀wò. Ìbẹ̀wò a máa bí ẹ̀rí, ẹ̀rí a máa bí ẹ̀rín. Bẹ́ẹ̀ ni, ìbẹ̀wò wà lára ohun tọ́lọ́run máa ń ṣe tó bá fẹ́ mú kí a rẹ́rìn ayọ̀, tó bá fẹ́ kí a rí ẹ̀rín ńlá, kárí ẹ̀rín ńlá jẹ́, yóò kọ́kọ́ bẹ̀ wá wò. Ìbẹ̀wò àmútọ̀run wá jẹ́ ohun àkọ́kọ́ tó ń bí ẹ̀rín ńlá. Èyó, sọ̀rọ̀ mi yé, ìbẹ̀wò àmútọ̀run wá jẹ́ ohun àkọ́kọ́ tó ń bí ẹ̀rín ńlá o. Bẹ́ẹ̀ ni, ìṣedédé pẹ̀lú Ọlọ́run nípa ọ̀rọ̀ rẹ̀ àti májẹ̀mú rẹ̀ lórí ẹ̀dá, lórí olúkálùkù wa, a máa jẹ́ àwọn ohun tó máa ń bí ẹ̀rín ńlá o, tó sì ń bí ẹ̀rín ńlá. Ètò Ọlọ́run fún olúkúlùkù àti fún gbogbo ènìyàn náà a máa jẹ́ ohun tí ó lè bí ẹ̀rín ńlá àti ẹ̀rín ńlá nínú ayé ènìyàn. Àmọ́ lónìí a ń sọ nípa ìbẹ̀wò àmútọ̀runwá. A ń sọ nípa ìbẹ̀wò àmútọ̀runwá. Ẹ jẹ́ kí n fi Genesis 18 yẹn kí n fi yé wa báwo la ṣe ń gbáradì fún ìbẹ̀wò àmútọ̀runwá. Torí tí n bá sáré sọ, ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ bó ṣe máa ṣe ọdún tó ń bọ̀ o. Àwọn àṣìṣe téèyàn ti ṣe lọ́dún kò gbọdọ̀ tún ṣe lọ́dún tó ń bọ̀ o. Bọ́lá bá tiẹ̀ ṣàánú fún wa lọ́dún yìí tó mú ìgbà padà bọ̀ sípò, tó mú kí àdúrà gbà nítorí o darapọ̀ mọ́ pẹpẹ yìí, má lọ ṣe àṣìṣe mìíràn, má lọ ṣe àṣìṣe mìíràn lọ́dún tó ń bọ̀ o. Jẹ́ kí iyè rẹ ṣí sí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ o. Genesis orí 18 yẹn, a fẹ́ sáré wo bí Abraham ṣe gbàlejò Ọlọ́run. Bó ṣe rí ìbẹ̀wò àkọ́kọ́ tí a ń jẹ́rìí rẹ̀ ní Genesis orí 20 yẹn. Ẹ ká wò níbí. Olúwa sì farahàn ní igbó Mamre. Ọlọ́run á farahàn wọ náà. Ìbẹ̀wò Ọlọ́run ni ìfarahàn Ọlọ́run. Ibi gbogbo l'Ọlọ́run wà, kì í ṣe ibi gbogbo ló ń farahàn. Ibi gbogbo l'Ọlọ́run wà, kì í ṣe ibi gbogbo ló ń fọhùn. Bẹ́ẹ̀ ni, ọba tó lápọ́nlé ni. Ìwọ tó bá ti lápọ́nlé lára, gbàgbé Ọlọ́run ò lè farahàn ọ́. Ìwọ tó mọ bó ṣe ń bu ọ̀wọ̀ fún Ọlọ́run, tàbí bu ọ̀wọ̀ fún ohun tó jẹ́ ti Ọlọ́run, àbí bu ọ̀wọ̀ fún àwọn ènìyàn Ọlọ́run, tàbí bu ọ̀wọ̀ fún àwọn tọ́lọ́run rán sí ọ. Ọlọ́run lè farahàn ọ́. Irú ẹni bẹ́ẹ̀ ti tà sí ohun tọ́lọ́run fẹ́ ṣe. Jacob sọ wípé Ọlọ́run wà níbi èmi kò sì mọ̀. Àwọn kan wà bẹ́ẹ̀. Ọlọ́run lè bẹ èèyàn wò kó sì má mọ̀. Ọlọ́run lè máa kọjá lẹ́gbẹ̀ẹ́ ènìyàn kó sì má mọ̀. Bẹ́ẹ̀ ni, èèyàn lè jẹ́ aláìbìkítà, aláìníyè, ẹni tí iye rẹ̀ ra. Jacob ní Ọlọ́run bẹ níbi èmi kò sì mọ̀. Bẹ́ẹ̀ ni, ṣebí wọ́n tó bá mọ̀ pé Ọlọ́run gbàbẹ̀ kọjá ló máa lè ṣe kíni, ló máa lè kígbe. Bí Bàtílómì ṣe kígbe pé Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi, kò rí, ó gbọ́ ni, ó gbọ́ kìtìkìtì ẹsẹ̀, ó béèrè ta ní kọjá, Jésù ló ń kọjá, ó kígbe. A gbọ́ nípa Bàtílómì ò tó kígbe tó rí ànúgbà. Àwọn èrò yẹn ń kọ́ kí náà ṣe bí láyé ṣe rí nìyẹn. Àwọn èrò dà mélòó nínú àwọn èrò yẹn ló kígbe
kí Ọlọ́run kí Jésù tó ń kọjá níjọ́ wọn ni kó dá sí ọ̀rọ̀ wọn kó ṣàánú fún wọn mélòó bó ṣe rí náà nìyẹn. Olúwa sì farahàn ní igbó Mamre, òun sì jókòó ní ẹnu ọ̀nà àgọ́ ní ìmóoru ọjọ́ tí móoru nígbà yẹn, ìmóoru ọjọ́. Ó sì gbé ojú rẹ̀ sókè, ó wò, sì kíyèsí ọkùnrin mẹ́ta dúró ní ẹ̀bá ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó sì rí wọn, ó súré láti ẹnu ọ̀nà àgọ́ lọ pàdé wọn, ó sì tẹríba sílẹ̀. Ó sì wí pé, Olúwa mi, ǹjẹ́ bí mo bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, èmi bẹ̀ ọ́ má ṣe kọjá lọ kúrò lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ. Gbà tó bá ń kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn, má kọjá lọ lára mi ò láyà. Àlíkò pàkàtà yóò kọjá lọ láàrin ọ̀pọ̀ ènìyàn. Lọ́dún tá à ń wọ ìlọ yìí yóò kọjá lọ. Ìwọ náà gbọ́dọ̀ mọ bá a ṣe máa ṣe kí ni bá a ṣe máa gbá a mú tó ò ní jẹ́ ó kọjá lọ lọ́dọ̀ ẹ̀ láyà. Ó fẹ́ kà á dé ẹsẹ̀ karùn-ún yẹn. Ó ní, jẹ́ kí a mú omi díẹ̀ wá nísinsìnyí, kí ẹ̀yin kí ó sì wẹ ẹsẹ̀ yín, kí ẹ̀yin kí ó sì sinmi lábẹ́ igi. Èmi ó sì mú oúnjẹ díẹ̀ wá, kí ẹ̀yin sì fi ọkàn yín balẹ̀. Lẹ́yìn èyí ni kí ẹ̀yin máa kọjá lọ. Kò retí nǹkan kọ́kọ́ fẹ́ ṣe wọ́n lálejò. Nítorí pé ó kíyèsí wípé gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí, gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, pé ìbẹ̀wò Ọlọ́run rèé. Èyí ń ṣe àwọn ènìyàn lásán, ìbẹ̀wò rèé. Ó rí wọn, ó súré tì wọ́n. Bẹ́ẹ̀ kẹ̀rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló ń bọ̀, ṣùgbọ́n wọn ṣe bí ẹni pé ń bọ̀ lọ́dọ̀ ẹ̀. Wọ́n kọjá lọ gẹ́gẹ́ bí tiwọn. Ṣùgbọ́n Abraham ṣe kí ni? Abraham tó lóye Ọlọ́run, Abraham tó lóye ọ̀rọ̀ náà, Abraham tó jẹ́ ẹni ẹ̀mí. Ó wò wípé gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí, ó gbọ́dọ̀ má ṣàlejò. Ó gbọ́dọ̀ bá mo bá ṣe ń ṣàlejò. Mò ń bọ̀. Ó ní, èmi ó sì mú oúnjẹ díẹ̀ wá, kí ẹ̀yin sì fi ọkàn yín balẹ̀. Lẹ́yìn èyí ni kí ẹ̀yin máa kọjá lọ. Ǹjẹ́ nítorí náà ni ẹ̀yin ṣe tọ̀ ọmọ ọ̀dọ̀ yín wá? Wọ́n sì wí pé, ṣe bẹ́ẹ̀ bí ìwọ ti wí. Ìwọ tó bá fẹ́ ìbẹ̀wò Ọlọ́run nínú ọdún tuntun tí à ń wò níwájú yìí, o gbọ́dọ̀ ní àfojúsùn fún ìbẹ̀wò rẹ o. O gbọ́dọ̀ ní ìtara fún ìbẹ̀wò Ọlọ́run. O sì gbọ́dọ̀ ní ọ̀nà àti palẹ̀ Ọlọ́run mọ́. Torí ìwọ tó o bá palẹ̀ Ọlọ́run mọ́, ò lè rí Ọlọ́run, ò lè rí ìfarahàn Ọlọ́run. Ohun tó ṣẹlẹ̀ ń bìrì, Abraham palẹ̀ ọkàn rẹ̀ mọ́. Ó láfojúsùn sí ìbẹ̀wò Ọlọ́run. Ó sì palẹ̀ mọ́. Ó ní ohun àlejò ńlé. Tó o bá ti lóhun àlejò ńlé, Ọlọ́run kò lè dúró sọ́dọ̀ rẹ o. Ó gbọ́dọ̀ lóhun àlejò. Torí ìwé mọ́ sọ pé ẹnikẹ́ni gbọ́dọ̀ tọ̀ Ọlọ́run wá lọ́wọ́ asán, kò gbọ́dọ̀ tọ̀ Ọlọ́run wá lọ́wọ́ òfo. Nígbà tí ó ní o gbọ́dọ̀ tọ̀ Ọlọ́run wá lọ́wọ́ asán, lọ́wọ́ òfo, Ọlọ́run náà gbọ́dọ̀ tọ̀ wá kó o sì wà lọ́wọ́ asán, lọ́wọ́ òfo. Ó ní nǹkan kan tó ti fún ọ, tó retí wípé bó bá tilẹ̀ jẹ́ gbogbo rẹ̀, èyí tó yẹ kó o fóun ò gbọ́dọ̀ jẹ́. Àwọn ẹbọ kan wà, ọba ló ní. Àwọn ìrúbọ kan wà, Ọlọ́run ló ní. Àwọn iṣẹ́ ẹ̀sìn kan wà, Ọlọ́run ló ní. Ìwọ tó bá ń gbègbè sí ayé rẹ, kò sóhun tó yàtọ̀ sí Ọlọ́run. Ó ń kọ lẹ́tà sí ìparun òjijì ni. Ìwọ tó bá ń gbègbè sí ayé rẹ, nínú gbogbo ohun tó o ní àti nínú gbogbo ohun tó o ń ṣe, kò sí ohun tó yà sọ́tọ̀ fún Ọlọ́run. Ó ń kọ lẹ́tà sí ìparun ni. Ó ń kọ lẹ́tà sí ọ̀tá kó fayé rẹ ṣe bó ṣe wù ni. Ṣùgbọ́n ẹni tó bá lóye ẹ̀mí tó jẹ́ ni ẹ̀mí tó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, mọ̀ rí pé ìgbésí ayé tá à ń gbé agbọ́n ní ohun kan nínú ayé wa, nínú ètò ìṣúná wa, nínú bá ṣe ń lo àkókò wa, nínú bá ṣe ń rìn lọ, tá ṣe ń rìn bọ̀, nínú gbogbo ohun tá à ń ṣe, agbọ́n ní ohun tá a yà sọ́tọ̀ fún Ọlọ́run. Gẹ́gẹ́ bí a ṣe ń ṣe lónìí, ìsìn Ọlọ́run lónìí, a yà sọ́tọ̀, a yà ọjọ́ òní àkókò yìí sọ́tọ̀ láti fi wojú Olúwa, láti fi jọ́sìn sí Ọlọ́run ni. Bẹ́ẹ̀ láti fi pọ̀ Ọlọ́run lé, láti fi bu ọlá fún Ọlọ́run. A yà sọ́tọ̀ ni ká lè pẹ́ láyé. Ìwé mọ́ sọ pé bu ọlá fún Ọlọ́run. Ó ní bu ọlá fún bàbá àti òun ìyá rẹ̀ kó lè pẹ́ láyé, kọjọ́ rẹ̀ lè pẹ́. Bu ọlá fún àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ nínú ẹ̀mí, kọjọ́ rẹ̀ lè pẹ́. Èyí ni òfin àkọ́kọ́ pẹ̀lú ìlérí. Nínú ohun tó onítọ́ Ọlọ́run fi fún ọ, Ọlọ́run ò retí kó fẹ́ ẹnu ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun, kó fi gbogbo ẹnu rẹ̀ jẹun tó ń fún ọ. Ó fẹ́ kó lóhun ìyàtọ̀. Olóyè jẹ́ pé àwọn tó bá jọmọ Ọlọ́run tòótọ́, wọn kì í jiyàn lórí ìdámẹ́wàá àtọ̀ rẹ̀.
wọn kì í jiyàn lórí ìfifúnni ìṣe fún Ọlọ́run, wọn kì í jiyàn. Ẹni tó ti fàyè rẹ̀ fún Jésù ò lè máa báni gbónu, báni jiyàn lórí owó. Kí ló ń jẹ́ owó níbi tẹ̀mí wá? Tó bá rí adigunjalè tó bá gbébọn tì ọ́ létí ń tó ń pè ní ẹ̀rọ tútù, tó bá sọ wípé ẹ̀mí rẹ tàbí owó rẹ, kí ló máa sọ? Onírò lẹ́ẹ̀mejì. Wọ́n gbé lóòótọ́ ló fi ẹ̀mí rẹ, ayé rẹ fún Ọlọ́run lóòótọ́. Kí ni owó, kí ni ọrọ̀, kí ni ohun ayé yìí tó máa báyé lọ tó ní lè yọ̀ǹda fún? Mo ń sọ nípa ọdún tá à ń wọnú rẹ̀ lọ yìí, ọdún ìbẹ̀wò. Ká tó lọ gbàdúrà, jẹ́ kí n sáré ka ìwé Hébérù orí 13. Mo fẹ́ ká gbàdúrà yìí ká tó dánu dúró nínú ìsìn. Hébérù orí 13 ó ṣe kókó fún wa ká bá mọ̀ bá ṣe ń ṣe kíni, bá ṣe ń palẹ̀ mọ́ fún ìbẹ̀wò Ọlọ́run Olódùmarè. Ó ní kí ìfẹ́ ara kí ó wà títí. Ẹsẹ̀ mẹ́ta àkọ́kọ́ la fẹ́ kà ní Hébérù orí 13 yìí. Ó ní ẹ má ṣe gbàgbé láti máa ṣe àlejò. Ohun tó máa mọ̀ọ́mọ̀ ṣe ni, kì í ṣe ohun tí ó bá ń pàjáwìrì. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìwọ tó bá ti bá ń pàjáwìrì, o ò ṣetán àti gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Ìwọ tí àlejò ṣíṣe bá ń pàjáwìrì, ó túmọ̀ sí pé o ò palẹ̀ ọkàn rẹ mọ́ wípé àwọn ìgbà kan wà ó máa nílò àti ṣàlejò. Àwọn ìgbà kan wà Ọlọ́run fẹ́ bẹ̀ wò nípasẹ̀ àlejò ṣíṣe. O ò palẹ̀ mọ́ ni. Ó ní ẹ má ṣe gbàgbé láti máa ṣe àlejò. Nítorí pé nípa bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn ṣe àwọn áńgẹ́lì ní àlejò láìmọ̀. Àwọn ìdáhùn kan wà tó ń retí, nínú àlejò ṣíṣe ló máa ti rí ìdáhùn. Àwọn ìṣòro kan wà kò lè lọ nítorí pé o gbààwẹ̀ àbí o gbàdúrà nìkan. O gbọ́dọ̀ ṣe àlejò ṣíṣe. O gbọ́dọ̀ ní ìṣíṣe fún Ọlọ́run. Ẹ wo ní ìwé Mátíù orí 24 yẹn tí Jésù sọ fún wọn wípé níwọ̀n ìgbà tí ẹ ti ṣe nǹkan wọ̀nyí sí ẹni tó kéré jù nínú àwọn ọmọ mi, ní àwọn tó tẹ̀lé mi, ẹ ti ṣe fún mi. Ó ní ìgbà wo la ṣe fún ọ? Ó ní pé mo wà nínú túbú, ẹ wá wò mí. Mo ṣàìsàn, ẹ wá wò mí. Mo ṣaláìní, ẹ fún mi kankan. Ní ìgbà wo la rí ọ? Bẹ́ẹ̀ tá a wá wò ó nígbà tí ẹ ti ṣe fún àwọn tó ṣojú mi, àwọn ọmọlẹ́yìn mi, ẹ ṣe fún mi. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá gbàgbọ́ pé lóòótọ́ ni Jésù jókòó sínú gbogbo àwọn onígbàgbọ́, ó yẹ kó mọ̀ pé tó bá ti rí onígbàgbọ́, ó ti rí ẹni tí Jésù, ó ti rí tẹ́ḿpìlì Olúwa, ó ti rí ẹni tí Jésù jókòó sínú, ó ti rí Jésù ní ìfarahàn kan nìyẹn. Ó yẹ kó lè ṣàlejò. Ó yẹ kó lè ṣàlejò. Ìwọ tọ́wọ́ rẹ bá dí, tó bá jẹ́ tọ́wọ́ rẹ dí dáadáa ní ọdún tá ń wọ̀ lọ yìí, ìjàmbá wa irú ẹni bẹ́ẹ̀ lè rí jàmbá gidi o. Irú ẹni bẹ́ẹ̀ lè máa yè, ó lè máa yè nínú ọdún tá ń wọ̀ lọ yẹn. Torí ìwọ tí ọwọ́ rẹ ò là, tọkàn rẹ ò là, tó ní ìfifúnni, tó ní ìṣefúnni, o lè má la ọdún yẹn kọjá láì farapa o. Ó sọ wípé ẹ má ṣe gbàgbé láti máa ṣe àlejò. Torí ó ṣeé ṣe kí á gbàgbé. Torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìmọ̀tara ẹni nǹkan ti bà wọ́n jẹ́. Ó ṣeé ṣe ká gbàgbé. Ẹ jẹ́ á sáré dáadáa. Ó ní nítorí pé nípa bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn ṣe àwọn áńgẹ́lì ní àlejò láìmọ̀. Jẹ́ olùfẹ́ àlejò ṣíṣe. Ẹgbẹ́ ẹsẹ̀ 3 yìí ó ní ẹ máa rántí àwọn òǹdè bí ẹni tí a dè pẹ̀lú wọn. Kò ní jẹ́ pé torí pé ọkàn rẹ balẹ̀, o rántí àwọn tọkàn wọn ò balẹ̀. Kò ní jẹ́ pé torí pé o ti rówó, o rántí àwọn tí ò lówó. Ó tilẹ̀ ń gan àwọn tí ò lówó, ó ní pé wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ó tilẹ̀ ń gan àwọn tí ò lówó, ó ní torí pé wọn ò gbọ́ Ọlọ́run gbọ́ tó. Ó tilẹ̀ ń gan àwọn tí ò lówó, ó ń sọ pé bí àwọn lọ léèwé tó, wọn ṣe bá wọn ṣàwó tó ni. Ìwọ tó bá ti rí bẹ́ẹ̀, Ọlọ́run ló gan. Ìwọ tó bá ti gan ọmọ aláìní bàbá, ìwọ tó bá ti gan opó, ìwọ tó bá ti gan àwọn aláìní, Ọlọ́run ló gan. Ó wà nínú Ọlọ́run. Ìwọ tó bá ti gan aláìní, Ọlọ́run ló gan. Nítorí náà Ọlọ́run bọ̀ adé ẹ lóhùn. Abili akata. Ó ní pé kó rántí àwọn tó ń bẹ nínú ìdè, àwọn òǹdè, gẹ́gẹ́ bíi pé ìwọ náà wà nínú ìdè pẹ̀lú wọn. Ẹ máa gbọ́. Ó ní àti àwọn tí à ń pọ́n lójú bí ẹ̀yin tìkára yín pẹ̀lú tí ń bẹ nínú ara, pé kó rántí àwọn tí à ń pọ́n lójú. Ó ṣeé ṣe lóòótọ́ kí Ọlọ́run ti tẹ́ Ọlọ́run dé agbede kan, dé oríta kan, àmọ́ ó gbọ́dọ̀ jẹ́ adágún omi, ó gbọ́dọ̀ jẹ́ adágún omi, abùsí fún ọ kó lè bùsí fún ẹlòmíràn. Pàápàá gbogbo àwọn tó ń bẹ nínú agbo ìgbàgbọ́, máa rántí àwọn tó ń bẹ nínú agbo ìgbàgbọ́, àwọn tó yí ọ ká, tó wà nínú ipò àìní kan tàbí òmíràn. Kó ṣe kíni, kí o ránṣẹ́ sí wọn. Kí o ránṣẹ́ sí wọn, kó o fi fún wọn, torí pé Ọlọ́run ló ń ṣe é fún, Ọlọ́run ló ń fi fún. Kì í ṣe tó kó fẹ́ rí kankan gbà. Nígbà tí Ábúráhámù ń ṣe àlejò àwọn ènìyàn tó bá a pàdé, kò retí àti gba nǹkan kan. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kò mọ̀ wípé èèyàn lè ṣàlejò Ọlọ́run k'Ọlọ́run jẹ́ ní ohunkóhun. Ọlọ́run yóò ṣe kíni, yóò san lẹ́san rere tó ṣe. Ọlọ́run yóò fún ní èrè ohun tó ṣe. Ọlọ́run ṣe kíni, yóò fún ní ohun tó ti ń retí
ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Ọlọ́run yóò mú gbogbo kò ṣeé ṣe nínú ayé kó di ṣíṣe. Ẹ̀mí àwọn wòlíì yóò fọhùn yóò sì farahàn tó bá ṣe Ọlọ́run lálejò ní bó ti tọ́ àti bó ti yẹ. Torí pé tó bá ti bu ọlá fún Ọlọ́run àti àwọn èèyàn tọ́lọ́run rán sí ọ àti àwọn èèyàn Ọlọ́run àti àwọn ènìyàn tọ́lọ́run gún wà nínú ẹ̀ tó bu ọlá fún ọ tó pọ́n wọn lé dáadáa, òun ló pọ́n Ọlọ́run lé o. Ní tó bá ti ṣe fọ́lọ́run má ẹ̀fà rò wípé o ṣe fẹ́yàn, má rò pé o ṣe fẹ́yàn rárá. Ohun tó bá ń ṣe fọ́lọ́run, àwọn kan wà wọn lọ́lọ́run làwọn ṣe fún wa tún padà wá lẹ́yìn ọ̀la wọn làwọn fẹ́ gbà padà. Wọn irú àwọn ẹni ègún wo báyìí, àwọn ẹni ègún nìyẹn, àwọn ẹni ègún pọ̀ nínú ìran tá a wà yìí. Ọlọ́run fún wa ní ẹ̀rọ ayélujára, ọ̀rọ̀ amóhùnmáwòrán ayélujára bí ajere. Ọlọ́run tó fún wa yìí kò ní pé ká fi dìdàkudà. Ìwọ tó torí social media tó torí wípé o lè wà ń bí kán máa rí ẹ ní orílẹ̀-èdè tó ní dérí láyé ẹ kó wá sọ́ra rẹ dìdàkudà. Ẹni ègbé nìyẹn, ẹni ègún nìyẹn. Nítorí náà òye gbọ́dọ̀ yé wa wípé ìwọ tó bá fẹ́ ìbẹ̀wò Ọlọ́run o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àlejò ṣíṣe. O gbọ́dọ̀ mọ bá a ṣe ń ṣe fúnni, bá a ṣe ń fi fúnni. O gbọ́dọ̀ mọ bí a ṣe ń rántí àwọn tó ń bẹ nínú ìdè gẹ́gẹ́ bíi pé ìwọ náà wà nínú ìdè pẹ̀lú wọn. Bí a ṣe ń rántí àwọn tí a ń pọ́n lójú gẹ́gẹ́ bíi pé ìwọ náà ń ṣe kíni, ó ń la irú ìpọ́njú wọn kọjá. O gbọ́dọ̀ ní ìfẹ́ ara, o gbọ́dọ̀ ní àánú ara, o gbọ́dọ̀ jẹ́ tó láàánú tó lójú àánú. Torí pé tó bá lójú àánú náà ló máa rà àánú gbà. Mo fẹ́ ká gbàdúrà lórí torí àkókò wa. Mo fẹ́ ká gbàdúrà, Ọlọ́run bẹ̀ mí wò, fi ohun rere bẹ̀ mí wò kọ́dún tó parí. Gbàdúrà yẹn ọdún tá à ń wọ̀ la ọdún ìbẹ̀wò ni, ìbẹ̀wò yẹn sì máa bẹ̀rẹ̀ láti àkókò yìí lọ. Fún àwọn tó ń ṣàfẹ́rí ẹ̀ dáadáa tí ìtara wọn bẹ nínú ìfarahàn Ọlọ́run á farahàn wọn. Ọlọ́run á farahàn. Yóò máa sọ pé ẹni tó ń bọ̀ yóò wá kì yóò pẹ́, yóò farahàn, yóò sì farahàn wá, yóò yìí dé pẹ̀lú ìgbàlà àti ìdájọ́ ohun rere. Mo fẹ́ kó gbà ládùúrà lásìkò ìpè. Ọlọ́run fo rere bẹ̀ mí wò pẹ̀lú ohun rere kọ́dún tó parí. Láẹnu rẹ kó sáré gbàdúrà yẹn ká tó lọ. Gbàdúrà yẹn dáadáa. Ọlọ́run fi ohun rere bẹ̀ mí wò kọ́dún tó parí lábẹ́ bó ti ń kórí. Bẹ̀ mí wò fún rere, bẹ̀ mí wò lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó ń gbọ́ mi tó ọ̀rọ̀ yìí ọ tí iyì rẹ sì ṣí, tí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ ìpè yìí àtòrí òkè yìí, mo pa láṣẹ Ọlọ́run kó fi ohun rere bẹ̀ ọ́ wò kọ́dún tó parí. Gba ìbẹ̀wò Ọlọ́run. Òní tàsé àti máa ṣàlejò, òní tàsé ohun tọ́lọ́run mú wá bá ọ nípasẹ̀ àlejò ṣíṣe, òní tàsé ohun tọ́lọ́run mú wá bá ọ nípasẹ̀ ìṣerere àti ìfifúnni. Bẹ́ẹ̀ ni ó sì kò yí padà. Jésù Olúwa wa, àmín. Ìwọ tí ò ń gbọ́ mi lónìí, ò tí ì fọkàn rẹ fún Jésù, ò tí ì fàyè rẹ fún Jésù, ó sì wù ọ́ kí ó náà darapọ̀ mọ́ wa kí ó sì lè jẹ́ lára àwọn tọ́lọ́run ń retí, àwọn tí Ọlọ́run fẹ́ ṣe ohun ńlá fún, tó fẹ́ palẹ́rìn, tó sì fẹ́ fún ní ẹ̀rí ńlá lásìkò yìí. Mo fẹ́ kó gbàdúrà ìrònúpìwàdà yìí kó sọ fún Ọlọ́run, tẹ̀lé mi. Sọ pé lórúkọ Jésù Kristi, Ọlọ́run mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ lóòótọ́ tọkàntọkàn pé lóòótọ́ ló wá sáyé gẹ́gẹ́ bí ènìyàn láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde ní ọjọ́ kẹta ó gòkè rí ọ̀run láti máa gbàdúrà ṣùgbọ́n fún gbogbo ènìyàn. Ọlọ́run mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Láti òní lọ ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè, ẹ darapọ̀ mọ́ mi, ẹ sọ mí di ọ̀tun. Mo kẹ̀yìn séṣù, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn sí ayé yìí. Mo ṣe tán àti gbé ìgbé ayé wa mímọ́ títí òpin ọjọ́ ayé mi gbogbo. Jésù Kristi Olúwa wa, àmín. Wọ́n tó bá gbàdúrà yẹn mo kí ọ kú oríire, ó ti di àtúnbí nìyẹn. Mo gbàdúrà fún ọ, adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Bẹ́ẹ̀ ni ìgbà ọ̀tun ó dé bá ohun àtijọ́ ti kọjá lọ. Tá bá rí àìsàn kan tàbí ìṣòro kan ayé rẹ ó pòórá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ohun gbogbo di ọ̀tun fún ọ lórúkọ Jésù Kristi Olúwa wa. Kọ sí mi, kàn sí mi, jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ló fàyè rẹ fún Jésù, kí lè darapọ̀ mọ́ ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí. Ìwọ tó ní ohun ọrẹ tó fẹ́ fi fún Olúwa, lára ìṣe fún Olúwa nìyẹn o. Ìwọ tó lọ́rẹ tó fẹ́ fi fún Olúwa, fi ilẹ̀. Àwọn ọmọjọ́ á fi sórí pẹpẹ bó bá ṣe máa ṣe gẹ́gẹ́ bí ìṣe wa lọ́jọ́jọ́ ìsinmi. Fi síbẹ̀, má ṣe wá síwájú Olúwa lásán pẹ̀lú owó òfo. Lára bá ṣe fìfẹ́ hàn fún Ọlọ́run, bá ṣe fún Ọlọ́run lẹ́nìyẹn, kì í ṣe àfipá ṣe o. Onídìdú Ọlọ́run ń béèrè. Olóhun tó fẹ́ fọ́lọ́run gẹ́gẹ́ bí ìdámẹ́wàá rẹ̀ ní ọrẹ wòlíì ni, àbí ó fẹ́ so èso fún àwọn ogun jíjà kan tó ń bára rẹ̀ fẹ́ra, tàbí ó fẹ́ pàdé wòlíì lẹ́yìn ìsìn. Mo fẹ́ kó o ṣe kíni, kó o fi fún Ọlọ́run gẹ́gẹ́ bó bá ṣe wá sí ọkàn rẹ tí gbàgbọ́ rẹ rọ̀ mọ́ lásìkò yìí. Mo sì gbàdúrà fún gbogbo àwa tá à ń dá ọrẹ wa lákòókò yìí, tá a sì ń so èso láti mú kí iṣẹ́ ìránṣẹ́ kó tẹ̀síwájú lórí pẹpẹ yìí. Lórúkọ Jésù mo pa láṣẹ, Ọlọ́run kó mú wa kó èrè ayọ̀, èrè ìyanu, a máa kórè ìyanu, a máa kórè ayọ̀ lásìkò yìí. Ọlọ́run á fi ohun rere pọ́n wa lé,
á fi ohun ńlá ohun rere á fi yí wa ká. Mo bá ẹ̀ní wí, mo bá ọ̀dá wí, mo bá ìyàn wí, mo bá ajẹnirun wí, bẹ́ẹ̀ ni ó sì rí kó padà lórúkọ Jésù Olúwa wa. Àti àwa tá a fi lélẹ̀ àtàwa tá a rí fi lélẹ̀ lónìí, mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ ohùn yìí lórúkọ Jésù Kristi. Ọ̀sẹ̀ yóò fọ rere fún wa o, bẹ́ẹ̀ ni ọ̀nà wa là sí rere. Ọlọ́run á tọ́ ìṣiṣẹ́ wa nínú oṣù yìí, nínú ọ̀sẹ̀ yìí, àní ṣubú dànù. Bẹ́ẹ̀ ni ìjàmbá kéré ó tóbi ni àní bá wọn ṣalábàápàdé ẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tọ́lọ́run ní fún wa lọ́dún yìí lábẹ́ bó ti kórí ohun rere náà àní tàṣe rẹ̀. A máa jẹ́rìí ohun tọ́lọ́run á ṣe. Ọlọ́run á rántí wa sí rere, bẹ́ẹ̀ ni yóò sì rí kó padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run lápapọ̀. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ yóò sọ̀kalẹ̀ kí ó máa bá a gbé láti sin lọ àti láéláé. Àmín, àmín lórúkọ Jésù Olúwa wa. Títí a fi pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.